اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين. الحمد لله الذي اصطفانا من عباده وجعلنا من المسلمين، والصلاة والسلام الأتمان الأكملان على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba wa, ọba Allah, ọba alágbára, ọba tí ó ṣà èmi àti ìwọ, ó ṣà wá lẹ́ṣà láàrin àwọn ẹrú ẹ̀, láàrin àwọn ẹ̀dá tó dá. Ó yọ mí àti ìwọ náà kó nínú àwọn tí wọn mọ Ọlọ́run. Ọlọ́run ọba Allah wá ṣà wá ní olùgbàgbọ́ òdodo, ó sì wá ní mùsùlùmí òdodo. Ẹ jẹ́ á máa dúpẹ́ o, ẹ jẹ́ á máa dúpẹ́ o. Kìí ṣagbára wa bí ẹ bá jẹ́ pé agbára Ọlọ́run ọba ni. Àwa fi àánú rẹ̀ á fi bẹ̀ẹ́ àti agbára rẹ̀ tó fi rọ̀ wá lọ́kàn tá a fi jẹ́ muslim. Agbára náà kọ́ lọ́n fi mú wa dú gbogbo àtàbà kú láyé, ọlọ́mọta jẹ́ jáde ní mùsùlùmí òdodo. Wọ́n ní a ti dire, a sì ti rure. Kí ló kù jama? Ọlọ́mọta jẹ́ sọ̀rẹ́, ọlọ́mọta jẹ́ mi ọ sọ̀rẹ́ o, ọlọ́mọta jẹ́ wọn náà sọ̀rẹ́. La hawla wala quwwata illa billah. Torí kò ságbára bí kan, kò sì sí tí mo yí padà bí pẹ̀lú agbára Ọlọ́run. Ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad, kó bá gbogbo àwọn ará ilé ẹ̀ lápapọ̀ àti gbogbo àwọn sàhábé àti gbogbo àwọn ẹni eré tó tẹ̀lé wọn. Ẹ̀yin wọn yá mi, èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa wáyé fún láti gbọ́, òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run ọba tí ń jáde láti inú Al-Qur'an. Ojú ọ̀nà tó dáa jù tí èèyàn máa ń tọ̀ téèyàn ó fi bá Nábì wọlé ọlá, òun náà ni súnnà. Àwọn téèyàn máa ń jọ rìn papọ̀, tẹ́jọ máa sọmọ ìyá, tẹ́jọ máa wára yín, tẹ́jọ máa bára yín ṣe àṣepọ̀ dáadáa, òun náà làwọn ahlu súnnà. Àwọn náà ni wọ́n gbé ìsìlámù lọ́wọ́ bá Nábì ṣe gbé kalẹ̀. Àwọn ni wọ́n gbìyànjú pé ẹ̀sìn tá Nábì mú wá, òun náà ni wọ́n fẹ́ ṣe. Ọlọ́mọṣà fèmí náà sáàrin wọn, ọlọ́mọṣà fi wọ́n náà sáàrin wọn. Ẹ wá rí gbogbo tí wọ́n ti dálẹ̀ fún wa tí wọ́n pè lẹ́sìn, ẹ̀sìn ni wọ́n pè. Àwọn Al-Qur'ani àrí kò sááyà fún, àwọn àdísì àbá kò sáàdísì fún. Bàbá ti rí ọ̀rọ̀ ẹ̀sìn nínú Al-Qur'ani táàṣì nínú àdísì, àgbélẹ̀rọ ẹ̀sìn ni wọ́n máa ń pè. Òní wọ́n mú pè ní bídíà, àdásílẹ̀ lẹ́yìn Ànábì. Ọlọ́mọdé àbá wọn ṣe o. Èyí tá Ànábì ṣe, òní kọ́lọ́mọṣà jáwa náà ó ṣe. Tàbá wá ṣe bí wọ́n ṣe ní ká ṣe, kọ́lọ́mọṣà wá fi àánú rẹ̀, ọlọ́mọṣà fi gbà lọ́wọ́ wa, ọlá agbára Ọlọ́run ọba wa. Mo kí ashab al-fadila, gbogbo àwọn àfá gbàgbàgbà tí wọ́n bẹ́ kalẹ̀, àwọn ayimmatul huda, gbogbo àwọn imam, àwọn bàbá nínú ọjà, àwọn ìyá nínú ọjà. Ọjà Arárọ̀mí ní géètì láwà yìí, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Àwọn bàbá lọ́jà ní ọjà Arárọ̀mí ní géètì nílùú Ìbàdàn. Mo kí àwọn bàbá lọ́jà, mo kí àwọn ìyá lọ́jà, mo kí àwọn àfáà lọ́jà, mo kí gbogbo ẹ̀yin brothers wa àtẹ̀yin sisters wa, mo kí gbogbo àwọn tá a jọ jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́, tá a jẹ́ talabatul ilm
ọlọ́run bá kọ́ wọlé àánú ẹ̀ kọ́ wọlé agbára yìí ìjókòó àjòkó láàárọ̀ yìí ọlọ́run sá lòun ní sábẹ́ àbọ̀ oríire fẹ́ni kọ̀ọ̀kan wa wọlé agbára ọlọ́run bá wa. ètò wọn ní ká fi bá ní sọ̀rọ̀ ní àárọ̀ yìí ọ̀rọ̀ tó pàtàkì nínú sẹ́mi wa ni tó sì jẹ́ pé yọ̀ọ̀dà kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa lọ lè bí ọlọ́run bá pé kọ́mọ́sá ìdákun kọ́mọ́ jí ìsìláàmù wa kọ́lọ́mọ́jọ́ bàjẹ́ lẹ́yìn ìgbà tá a ti ṣe é sàpémọ́sọ lẹ́ẹ̀kan mú ní àti dì rẹ̀ bẹ́ẹ̀ bá ti gba ìsìláàmù ó ti dì rẹ̀ a sì ti rú rẹ̀ bẹ́ẹ̀ bá ti ń ṣe ìsìláàmù èèyàn ti rú rẹ̀ ìtókù náà ni kọ́lọ́mọ́sá ìjì àsọ rẹ̀ ẹni tí ó sọ rẹ̀ òun náà lẹni tí ó jáde láyé ní mùsùlùmí òdodo nítorí pé al-islam ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹ̀sìn islam èyí tí agbàtà ń ṣe yẹn ó wà dinullah òun náà nìkan náà lẹ̀sìn ọlọ́run ọba gbogbo ẹ̀sìn tó kù ẹ̀sìn ṣẹ̀tán ni ẹ máa là á mọ́lẹ̀ kọ́ máa túká bẹ́ẹ̀ ẹ máa sọ ní kọ̀kọ̀ ẹ máa sọ ní gbangba pé lẹ́yìn islam orí burúkú ló kù kọ́ lọ́mọdé àbá wọn ṣe èmi ń sọ ilé yìí pẹ̀lú tọ́lọ́wọ́n ọba aláàsọ ni o nítorí pé agbọ́dọ̀ mọ́ tá ń ṣe kọjọ́ tó lọ alẹ́niyọ́ pẹ́ kọya alẹ́niyọ́ ya kọ̀pẹ́ á padà kú láyé ìjọka gbogbo ń ta kójọ á padà fílẹ̀ ìjọka àwọn èèyàn tí wọ́n fẹ́ràn wa wọ́n padà dágbére fún ọjọ́ kan àwọn náà padà dágbére fún ọjọ́ kan ìsìláàmù yìí náà lẹ̀sìn ọlọ́run ọba òun náà ní ká ẹ máa pèpè sí wọ̀wọ̀lgáyàtú min khalqi al'alamin wa ma fiha ẹ̀rí bọ́lọ̀ ń dá gbogbo àwọn ẹ̀dá ẹ̀ ọ̀dá sínú ayé àtàwọn ẹ̀dá tó wà nú ẹ̀ ọlọ́run ọ̀dá wa fún kankan lẹ́yìn pé ká wá sí islam ọlọ́run bá aláwọ̀ ti yí ó yé wa nínú al-Qur'ani karim a'udhu billahi minash shaitani rajim ọlọ́run bá ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ẹ̀wọ̀n ọ̀dá àlìjànú àtọ́mí èèyàn lásán sínú ayé bí bá jẹ́ pé ká máa wá sí islam illa liya'buduni ìtumọ̀ ni pé ká máa wá ṣe ẹ̀sìn islam ọlọ́run bá Allah subhanahu wa ta'ala oúnjẹ oyé wa nínú àyà tí mo kà yìí wípé òun dá wa sínú ayé ó yẹ kéèyàn mọ kí ló wá sínú ayé ọlọ́run lóun dá wa nítorí ẹ̀sìn nìkan nípa lóde ọlọ́run ọba wa ọlọ́run ọba aláàní òun dá wa nítorí ká lè máa sin òun nìkan illa liya'buduni ní ìyẹn náà ló jí kí arójú tó ọ̀rọ̀ ọlọ́run bá ní illa liya'budu kò ní kílẹ̀ dáadáa ọlọ́run bá ní ìdálìjà ló wà tẹ̀yàn bí ìbájẹ́ ká máa wá sẹ̀sìn ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run ní illa liya'buduni ọlọ́run bá ní ìdálìjà ló wà tẹ̀yàn fún kankan lẹ́yìn pé ká máa wá ṣe kíní ká máa wá sin èmi òun nìkan náà sì ni ìsìláàmù nìkan náà lẹ̀sìn tí à ń sin Allah nìkan bẹ́ẹ̀ gbogbo ẹ̀sìn tó kù ẹ̀jẹ̀ wò ó ẹgbọ́n tí wọ́n ń wí bẹ́ẹ̀ ẹgbọ́n tí wọ́n ń sọ ẹ máa gbọ́ orúkọ ẹni tí wọ́n máa ṣe kíní tí wọ́n máa dá sa Allah nìyẹn jẹmọ́ kò kí í ṣe Allah a kì í ṣe ẹ̀dá a kì í dárúkọ ẹ̀dá a kì í máa béèrè nǹkan lọ́wọ́ ẹ̀dá ọwọ́ ta lè a máa ti ń béèrè nǹkan jẹmọ́ ọba adẹ́dà ta lọ́ba adẹ́dà jẹmọ́ kò pé méjì kò sẹ́nìkan tó di ẹ̀ kódà àwọn tí wọ́n ń ṣe nǹkan míì tí wọ́n ń pè lẹ́sìn àwọn náà sọ pé èyí tí bẹ lókè òun náà lọ ga gbogbo àwọn òòṣà táwọn ń ṣe kíní táwọn ń ṣe ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́run bá ní inna dina inda Allahi al-Islam ọlọ́run bá ní ẹ̀sìn tóun fọwọ́ sí lọ́dọ̀ òun ọlọ́run bá ní Islam nìkan ni o ọ̀rọ̀ ti di méjì báyìí ń sìn o torí bá ṣe wà yìí ẹjẹ́ á máa gbọ́ ẹjẹ́ á máa dé mọ́lẹ̀ o ọlọ́run nítorí ẹ̀sìn lòun ṣe dá yín àbí nítorí ikọ́ bọ́bà àmọ́ wá wò pé bóyá àwọn ẹ̀sìn tó wà láyé ìwọ́n náà lè mú kan bẹ́ẹ̀ ọlọ́run fi wá ní inna dina inda Allah Islam ọlọ́run wá ní Islam ni mo ń sọ o ó ti kílẹ̀ báyìí jama
má jẹ́ ó tún dàrú mọ́ o kí ló wá ṣe láyé Islam ẹ̀sìn Ọlọ́run ọba aláàánú kọ́ ọmọ sí nínú gbogbo àwọn ẹ̀sìn tó wà láyé Islam so ti gbọ́ báwọn Ọlọ́run ọba aláà ti fún wa ní question ó sì ti sọ answer tí wọ́n bá ní abun umun ilá béèrè lọ́la o pé abun bàbá umu ìyá a béèrè lálẹ́ ọ̀làṣẹ tó jìnà ọwọ́ àdọ́wọ́ alẹ́ wọn ní abun èyàn tó wá mọ́ tó fẹ́ wí mọ́ wọ́n ní umun kọ̀ mọ́ tó fẹ́ sọ mọ́ àjẹ́ pé kádàrá ti ṣiṣẹ́ mọ́ lérí nìyẹn ọlọ́mọdé àkọọ́lẹ̀ bú ọlọ́mọdé ọ̀sẹ̀mẹ́ni kọ̀ọ̀kan wà lérí ọlọ́mọdé àkọọ́lẹ̀ bú sẹ́mọ́ wà lérí ìsìláàmù náà tọ́lọ́mọba láti júwe fún wa yìí ọlọ́run Musa ṣe ní ìrọ̀rùn fún wa láti ṣe wal-mawtu wal-islamu kí ni wọ́n ń pè ní ìsìláàmù náà huwa al-istislamu lillahi bitawhid òun náà ni kéèyàn ó juwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba pé ọ̀kan náà lọ́lọ́run ọ̀kan òun ni ò ní bẹ̀rẹ̀ ni ò ní parí la bidayata lahu wala nihaya ọlọ́run ò ní bẹ̀rẹ̀ ọlọ́run ò sì ní parí sẹ́rí gbogbo tó kù lẹ́yìn Allah tí mo dárúkọ yìí lahu bidaya wa lahu nihaya yóò nígbà tó dé yóò sì nígbà tí ó sì kíni tó máa tán ìsìláàmù yìí òun náà ni kéèyàn gbàgbọ́ ọlọ́run nìkan lọ́ba tó yẹ ká máa sìn òun nìkan ló yẹ ká máa sìn lódodo wal inqiyadu lahu bit-ta'a òun ló yẹ ká máa tẹ̀lé wal bara'atu mina shirki wa alihi ọba yìí òun nìkan ló yẹ ká máa tẹ̀lé káwá bọ́pá bọ́sẹ̀ kúrò níbi táwọn èèyàn ń sìn ká sì bọ́pá bọ́sẹ̀ kúrò lọ́wọ́ àwọn tí wọ́n ń sìn kàn mí yàtọ̀ sí ọlọ́run ká má bá wọn ṣe ọ̀rẹ́ ayò ká má bá wọn ṣe tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn wọn. ìtàgbọ́ yìí ni pé bàbá ti jẹ́ muslim ẹni tí bàbá ti jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn tí wọ́n ń bọ òrìṣà ò ní bá wọn dá sí gbogbo tó bá ti jẹ́ ẹ̀sìn lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ò ní bá wọn ṣe torí pé lakum dinukum waliyadi wọ́n náà máa wí ó sì palẹ̀ mọ́ kírísímàsì báyìí lakum dinukum waliyadi wọ́n náà máa bá wọn wí ọmọ ayé àyà mọ́kànmọ́ tó mẹ́rin sọmọ pé láwùjọ lídí làwa gbàgbọ́ ọlọ́run òbí ma ẹnìkan ò sí kíní ẹnìkan òbí ọlọ́run ibi wọn bá tí wọ́n ń ṣe ọjọ́ òbí ọmọ ọlọ́run sẹ́yọkọ̀ wà mẹ́ láfi ní ìsìláàmù wa ìsìláàmù tó yẹ ká máa gbọ̀n yẹ̀wò ní ilẹ̀ Yorùbá nǹkan ti dàrú kọjá la o kọ́dà kìí ṣe gbogbo àfáà lọ̀rọ̀ tá à ń sọ yíyé àní ẹ̀sìn sẹ́ ọlọ́run ti là á gbé ẹ̀yẹn máa ṣẹ̀sìn yín káwa náà máa ṣe kíní ká máa ṣe tiwa ọlọ́run ní ajá o kọ́dà ọlọ́run tó pa wá láṣẹ pé ká máa ṣe dáadáa sáwọn tí ì ṣe muslim la yanhakumullah anil ladhina lam yuqatilukum fid din ọlọ́run láwọn abọ́gi bọ̀pẹ̀ àtàwọn kìrìsìtẹ́nì tó ń bẹ láàrin tẹ́jọ́ ń tajà tẹ́jọ́ ń rajà tẹ́jọ́ ń gbé tẹ́jẹ́ bí ẹjára ọlọ́run bá ní wọn ò bá yín jà pé àwọn fẹ́ pa yín wọn ò sì lé yín kó lù ú pé àwọn fẹ́ lé yín kó mọ́ṣáláṣí àtàbàrúhùn ọlọ́run bá ní ẹ máa ṣe dáadáa sí wọn o ọmọ ràn lọ́wọ́ o tọ́jà rẹ̀ ọba kún o lè yá ní táyà o o lè kọjá fún o bí ọba níṣẹ́ lọ́wọ́ o lè wáṣẹ́ fún o tọ́wọ́ ti dọ̀rọ̀ wa ṣe dáadáa mọ́ wo pé ẹ̀sìn wọn lágbádá ń ṣe mọ́ máa ṣe dáadáa tiẹ̀ lọ rí torí pé ọlọ́run bá ní ká ṣe dáadáa anábì ní wa khaliqin nasa bi khuluqin hasan anábì ní gbogbo ẹ̀dá ọlọ́run ni ẹ máa ṣe dáadáa sí àmọ́ tó bá ti di pé ẹ wá ta epo sí erin Ògún afẹ́ ṣe tutù ẹ̀yin fẹ́ ṣe tutù lakum dinukum waliya din àwa kò kì í ṣe tutù àdúrà làwa máa ń ṣe kíní làwa máa ń ṣe èmi ò ní bá ṣe tutù òun náà sì ní bá mi ka Suratul Al-Baqarah kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tọ́ba ti lọ́wọ́ àtún tajà àtún bẹ̀rẹ̀ sí máa rajà tajà láàrin ara wa a máa ṣe dáadáa síra wa mùsùlùmí tí ó bá ṣe dáadáa sí kìrìsìtẹ́nì ìsìláàmù ti ṣe òye wọ́n ní kó ṣe dáadáa sí kìrìsìtẹ́nì àmọ́ ẹ̀sìn rẹ̀ ò gbọ́dọ̀ ṣe kíní ò gbọ́dọ̀ bá ṣe àyè bá aṣẹ̀sìn rẹ̀ yẹn náà ló ní kọ́ ọmọ jẹ́ muslim ìjọ tọ́ba ti ń bá aṣẹ̀sìn rẹ̀ à ní pé ọ ní muslim mọ́ kí láà máa pè ọ́ tọ́ba jẹ́ pé ọ ti já sáàrin wọn àmọ̀ pè ọ́ náà ní kìrìsìtẹ́nì tọ́ba jẹ́ pé wọ́n bá wa kírun o tún lọ sọ́ọ̀rù àmọ̀ wá pè ọ́ ní mọ̀náfìkì inna Allaha jami'ul munafiqina wal kafirina fi jahannama jami'a ọlọ́wọ́n bá ní àwọn mọ̀náfìkì
tí wọ́n ń darapọ̀ mọ́ wa mọ́sálásí náà tó ń lọ inú ẹ̀sìn míì àtàwọn kèfèrí tí wọ́n wá mọ́sálásí ibì kan náà lákò wọn sínú náà o torí pé òun náà gbàgbọ́ bọ́ bá ti gba ti gbígbọ́ ò nígbà tó ń gbọ́ mọ́ tó bá ti gba tó ń gbọ́ ò gbọ́dọ̀ gba ti gbígbọ́ nìyẹn. wal mautu ala al-islam ẹ̀yin bàbá wa ìyá wa àwálé ayé àti bára wa láyé gbogbo alọ́dá lójú pé a kú gbogbo nǹkan ní ọ̀dá Yorùbá lójú ikú dá Yorùbá lójú torí bàbá rẹ̀ ti lọ bàbá ẹ̀ ti lọ ìyá ẹ̀ ti lọ ẹlòmíì ti lọ ọmọ ẹlòmíì ti lọ rẹ̀ ẹ̀mẹ́yà wọn tí wọ́n ń ta táyà lánàá ẹ̀yà àwọn dàlẹ́ níjàmá ẹlòmíì ti ń lọ sọ́ọ̀bù wọn ìwọ náà padà kó sọ́ọ̀bù yẹn gbogbo ẹni tí ń ta ríìmù lánàá ẹlòmíì ti ṣe kíní ẹlòmíì ti dé ti gba sọ́ọ̀bù yẹn ẹlòmíì ti padà wá gba sọ́ọ̀bù yẹn náà nídìí olùwà àmọ̀tá gbé kú ní ilé ọlá tó kọ́ gbọ́dọ̀ fẹ́ mú jáde láàrin àwọn ẹbí rẹ̀ wọ́n ní wal mautu ala al-islam kéèyàn kú lérí ẹ̀sìn islam yìí wọ́n ní ó jẹ́ umuniyatul abrar gbogbo àwọn ẹni rẹ̀ ni wọ́n máa ń sàkólé kan lérí rẹ̀ wa du'aul akhyar gbogbo àwọn wòlíì ọlọ́run ni máa ń sàdúrà rẹ̀ fi ọlọ́run bá o mọ́sàjá tán dáadáa o mọ́sàjá kú sínú islam o kéèyàn kú sínú ẹ̀sìn islam wọ́n lágbájá wọ́n ní ọmọ kúlé ni wọ́n ní ọmọ kú sínú ẹ̀sìn islam wọ́n ní an-ni'matul uzma òun náà ní ìdẹ̀rọ ọlọ́run tó ga jù tọ́lọ́ máa ń fún yàn wal minhatul kubra òun náà ní ẹ̀bùn tó ga jù tọ́lọ́ máa ń fún yàn wal fawzul azim òun náà ní oore tó ga jù tọ́lọ́ máa ń fún yàn láyé tẹ́yìn bá wálé ayé ilé ayé bíi yunifásitì níjàmbá bẹ́ẹ̀ bá ti jáde yunifásitì yóò gba certificate yẹn náà ní àṣeyọrí kí ni àṣeyọrí rẹ látìgbà tó ti dáyé tó fi kú láyé olú 70 years 80 years 90 years 100 years 20 years 25 years ó wá jáde kó nu ayé ìwò sínú ayé mọ́ ọbọ̀ sínú sàárè kí ni àṣeyọrí rẹ náà ni kó mú ìsìláàmù wọnú sàárè àwọn abẹ́lẹ́ ọ̀hún bá nínú àánú rẹ̀ ní kọ̀ọ̀kan wa kọ́lọ́hún mọ́sàjá mú ìsìláàmù dọ́dọ̀ ọlọ́run bá Allah ọlọ́run bá ní inna Allah astafa lakumud-dina fala tamutunna illa wa antum muslimun ọlọ́run bá ní ọba ayé mà ti fà yín yọ ọmọ ti fà yín yọ ọlọ́run tó wá fẹ́ ẹ̀sìn yọ ọlọ́run bá Allah ó ṣe ẹ̀sìn yẹn ó ṣe nírọ̀rùn fún yín wípé ìsìláàmù lẹ́yìn ọmọ sí ọlọ́run wá ní ẹ má wàá kú ìsìláàmù ti wà lọ́wọ́ yín o ẹ má wàá kú àfikẹ́ kú ní mùsùlùmí òdodo Suratul Baqara Quran 2 verse 132 àdúrà tó kún sí òun náà ni pé ọlọ́run mọ́sá jí kú ní muslim àdúrà tó ga jù ní ẹ o torí ìkú sínú islam yẹn òun ni sábà bí ìṣẹ̀mí tó kù tó fẹ́ lò nínú sàárè àtẹ̀yí tó fẹ́ lò tá bá dìde nínú sàárè sọwárí ìṣẹ̀mí lẹ́yìn ìgbà tá bá dìde nínú sàárè yẹn òun wà lópin tọ́ba ti wá kú sínú islam tọ́lọ́mọba aláàfẹ́ríjì ọ̀tọ́gbọ̀ ẹlẹ́rú ìṣẹ̀mí sàárè ọ̀rọ̀rùn tọba tún náà ronú sàárè ìṣẹ̀mí tó kù tí ò lópin yẹn ọlọ́run ọba aláà yóò ní kọ́ ọmọbẹ nínú gbàdùn àmọ́ wọn lọ jáde láyé wọn lọ jáde láláwo wọn jáde láyé wọn lọ jáde lẹni tí ń bọ nǹkan wọn jáde láyé wọn lọ wọn sẹ̀sìn mí yàtọ̀ sí Islam wọn jáde láyé wọn ni wọn rí wọn bí wọn tún rí ọlọ́run tí wọn bá ní èèyàn òkúre onítọ̀hún òkúre o ẹ̀wọ̀n mi tó burú sí sàmà pé tí ìbá ṣe mistake inú ayé wọn ní kọ́lọ̀ lè tó ṣe ipé ẹni kọ́lọ̀ lè tó ṣàmù ẹsẹ̀ bí ìbá ti kú kò sí àtúnṣe mọ́ wọ́n lọ́wọ́ mójútó bóun ni ìsìláàmù rẹ̀ òṣò ní ìbàjẹ́ ilẹ̀ Yorùbá láti wáyé ibi wọ́n ti mọ́ bá ìsìláàmù jẹ láwọn inú ọjà látọ́ wáyé ibi wọ́n ti ń bá ìsìláàmù jẹ òun náà níbi táwọn yẹn ti ń tajà wọ́n mọ̀ sọ fún wọn wípé wọ́n sì jòkó síbẹ̀ ẹgbẹ́ rẹ̀ ti kọ́lé ẹgbẹ́ rẹ̀ ti ra mọ́tò àwọn ẹgbẹ́ rẹ̀ tó lọ lóòbó àwọn ẹgbẹ́ rẹ̀ tó lọ Mọ́kà wọn tó lọ múra wọn tó lọ Amẹ́ríkà ó wá jòkó síbi ọlọ́mbọ̀ kí ni wọ́n fẹ́ bàjẹ́ mọ́ láyé Islam iyyaka na'budu rẹ̀ mọ́jẹ́ wọ́n bàjẹ́ o ọlọ́wọ́n bá aláàdìkan láwọn máa sìn wọ́n bá wọ́n sìn kan mí lẹ́yìn náà wa iyyaka nasta'inu rẹ̀ mọ́jẹ́ kankan ṣe o ọ̀dọ̀ Ọlọ́run la máa wá ránṣẹ́ lọ nígbà tí nǹkan bá dàrú àdúrà làwọn máa ṣe nígbà tí nǹkan bá dáa nígbà bá ń bẹ inú ṣòro méjèèjì yẹn méjì kankan ṣe títí tó fi tẹ́lẹ̀ gbà sọ Allah ní kó máa sìn tó bá dì ní ṣòro àdúrà ní kó máa pè àdúrà ní kó máa ṣe Ọlọ́run bá Allah ní kó máa pè al-khasaratul abadiyya wọ́n ní òfò gbére liman batala ìsìláàmù fẹ́ni tí ìsìláàmù rẹ̀ bá bàjẹ́ kọ́bílà mọ́tì kó tó jáde láyé
ọlọ́run bá ní wọ́n máa yẹ bùtẹ́ ghayra al-islam dina ọlọ́run tẹ́yìn bá lọ lè mú ẹ̀sìn míì tó bá ti yàtọ̀ sí islam tẹ́yìn bá mú wá sọ́run falan yuqbala minhu ọlọ́run láà ní gbẹ̀sìn yẹn lọ́wọ́ ẹ̀ kẹ́ra tó bá wá di lọ́run minal khasirin yóò wà nínú àwọn tí wọ́n ṣòfò àwọn tó fò ṣe gbogbo tó lò nínú ayé wàhálà tó ṣe wàhálà yẹn ti ṣòfò tí ẹ ti ta nìyẹn wọ́n ní tẹ̀yàn ta wọ́n náà lẹ́ni tó kó láyé tí ó bó islam lọ́dọọlọ́ Suratu Ali Imran Quran 3 verse 85 fọmọ kí ni sọ pé wà ní Quran ló ṣe mọ̀ pé ọ̀rọ̀ náà kò gé sáwàdà wọ́n máa híyà nawaqidul islam nawaqidul islam kí ni wọ́n ń pè bẹ́ẹ̀ hiya af'alu wa aqwal ó náà làwọn iṣẹ́ kan téèyàn ṣe àbá àwọn ọ̀rọ̀ kan téèyàn sọ àwọn i'tiqadatun àbá àwọn àdéhùn kan téèyàn dì sọ́kàn ọkàn yẹn ọkàn yí padà bó ṣe yí padà yẹn ọyẹ tóbi tó lè di islam gbogbo ohun tá a sọ yìí yóò wá ba islam jẹ́ wọ́n tó kùnrin jù sọ hibaha minal millah yóò dẹ̀ mú onítọ̀hún kò nínú ẹ̀sìn islam af'al iṣẹ́ náà ni ọkàn fọwọ́ ṣe ẹni tó kírun ti gbà rẹ̀ labari tó gbé ìpèsè sí oríta mẹ́ta ibi àtọkọjá mẹ́ ẹgbẹ́ ọ̀nà kan lọ báyìí ọ̀kan wọlé ọwọ́ gbé ìpèsè síbẹ̀ àwa rí pé mùsùlùmí ni tẹ́lẹ̀ a rí pé mùsùlùmí ni ìwò ti gbé síbẹ̀ yẹn ẹgbẹ́ iṣẹ́ tó fọwọ́ ṣe ni irú iṣẹ́ yẹn ó ti mú ogún Islam wọ́n àkọwà lónìí ó lè jẹ́ ọ̀rọ̀ lásán lè yọ sọ lè yọ ogún Islam yọ kàn sọ pé kàfàdìtú pé lẹ́nu rẹ̀ lọ́wọ́ pé kàfàdìtú bí Muhammad mo ṣe àìgbàgbọ́ sí Muhammad bó ṣe sọ yẹn ọkọ̀ ní káfọ́ wọ́n kọ́ àrẹ́jà mìíràn lè Islam àyẹ̀bí Muhammad lọ gbàgbọ́ tẹ́lẹ̀ tí fi jẹ́ ọ̀rọ̀ má pé ọ̀rọ̀ lásán bó ṣe sọ yẹn ó ti lọ èyí àgbà o èyí ayé o ẹlàmí ẹgbàmí ọ̀rọ̀ lọ́sọ̀ ó ti pè ẹni tí kò kí ṣe Ọlọ́run ọ̀rọ̀ lọ́sọ̀ ó ti jáde kó nù Islam ẹlẹ́ẹ̀kẹta òun ni ìtàkọ̀dáàtùn àdìsọ́kàn àbá ẹbọ lọ́wọ́ ẹ̀ kò sì sọ̀rọ̀ ẹbọ jáde lẹ́nu àmọ́ òun mọ̀ pé lọ́kàn rẹ̀ ó gbàgbọ́ wípé ó yẹ kó ti dáa fún mi jù báyìí lọ lọ́jà àwọn àgbà ní ó jẹ́ kó dáa fún ó ti ṣe àìgbàgbọ́ sí kádàrà torí yín tí ń ṣẹlẹ̀ sí wa nínú ayé òun náà ni tọ́lọ́run kọ kalẹ̀ ìtọ́lọ́run sì kọ kalẹ̀ yẹn kò sẹ́nìkan tó lè tún mi kọ ìtọ́sí kọ yín lọ́ máa ṣẹlẹ̀ ìjọba sì kọ kò sẹ́ni tó máa ṣe òun ti wá ní ìtí ń ṣèwọ̀n yìí àwọn àgbà ni wọ́n ṣe kíni àwọn ni wọ́n sọ òun dàbá yìí kò sọ a sì rí ibi títí ń pè àwọn àgbà àmọ́ òun mà fún rẹ̀ pé ọ gbàgbọ́ ló kà ẹ̀ pé ọ̀tọ̀lọ́nkọ yìí ó ti pọ̀ kharaja min al-Islam ló fi jẹ́ pé ọkàn wa yìí àfi ká mú lẹ́lọ́ lọ́wọ́ ká máa bẹ̀ẹ́ pé kọ́ dákun kọ́lọ́mọ jì í kó yí padà táàfi wá kù nínú ẹ̀sìn Ọlọ́run bá wa alákọ̀ọ́kọ́ nínú nǹkan tí máa mú yẹn kó ní Islam ashirku billahi azza wa jalla òun náà ni kéèyàn ní téèyàn ń bọ kéèyàn máa ṣẹbọ pẹ̀lú Ọlọ́run ibadatu ghayrillah gbogbo tó bá ti gbé kalẹ̀ láwọn èèyàn ń bọ nínú ẹbí nínú ará ládùúgbò nínú ọjà wọ́n bá wọn débẹ̀ o tí wọ́n náà bá ti débẹ̀ tó ní Ògún Ọya Ṣàpọ̀nná Ajé gbogbo tí wọ́n ń bọ àwọn míì ẹ̀yọ̀ ní títí wọn àwọn míì màálù ni wọ́n ń bọ wọ́n ní gbogbo tó bá ti jẹ́ ojúbọ tó bá ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ tó bá ilé padà síbẹ̀ ó ti kó nínú Islam ọba lọ Mákà nígbà ìgbà ọba lọ múra nígbà ìgbẹ̀rún ọba àkọ gbogbo mọ́sálásí tó jẹ́ pé èèyàn bí 10 million lọ́wọ́ ń bẹ̀ tí wọ́n kírun ń bẹ̀ kọ́ lé kí ó kọjá àfá kó o ṣe tíra rẹpẹtẹ sílé ayé kọ́ ọmọ ṣe wá sí káàkiri gbogbo ayé ọmọ kan ní oníwàṣẹ àgbáyé nìyẹn lọ́wọ́ ti darapọ̀ mọ́ àwọn tí wọ́n ń bọ̀ nǹkan ìyọ̀dọ̀ ti mùsùlùmí mọ́tàn rẹ̀ torí tó fi sílẹ̀ tó ṣe náà nìyẹn tó fi jẹ́ mùsùlùmí nígbò ti padà síbẹ̀ yẹn mọ́tàn rẹ̀ ò mọ́ jẹ́ nìkan ọ̀tàn wípé ẹ̀sìn òní àmọ́ sọ̀rọ̀ ìdílé ìrọ̀sọ́kùsọ ní sọ ẹ̀sìn ní ẹ̀sìn wọ́n ní kò ní káwọn ọmọ sọ̀rọ̀ ìdílé kí lẹ́sìn wá sọ jàmá ẹ̀sìn ní ẹ gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdílé ni àwọn wá ní kò ní káwọn ọmọ sọ̀rọ̀ ìdílé
ọlọ́run bá ti ṣàánú ọ̀pọ̀lọpọ̀ wa ń bẹ̀ ọlọ́run níjà padà síbẹ̀ o bàbá ilé kú lérí pé ń bọ̀ gún ọmọ ìyá mi gbogbo Ramadan rẹ tó gbà ó ti lọ ọlọ́run bá ní la in ashrakta la yahbatanna amaluka ọlọ́run bá ní tọ́ba ilé mẹ́bọ mọ́ ìgbàgbọ́ ìwọ Muhammad ni ó tọ́ba ilé ṣẹbọ tọ́ba yẹn tún wọn darapọ̀ mọ́ àwọn ẹlẹ́bọ Mákà gbogbo iṣẹ́ rẹ̀ ó ṣe kíní ó máa bàjẹ́ tí ṣe bá ti bàjẹ́ ìyẹn ti kó inú Islam yẹn torí ọlọ́run bá ti ní lakum dinukum waliya din káwọn mùsùlùmí ká dúró lọ́dọ̀ Allah àwọn kèfèrí kí wọ́n dúró lọ́dọ̀ àwọn nǹkan tí wọ́n ń ṣe kíní nǹkan tí wọ́n gbàgbọ́ àmọ́ dá àwọn náà lójú pé tí wọ́n ń sìn yẹn òun kọ́ dá sámà o ó dá wọn lójú pé tí wọ́n ń sìn yẹn òun kọ́ dára rẹ o ó dá wọn lójú pé tí wọ́n ń sìn yẹn òun kí ń rọ̀jò àṣetánì kan ṣe lọ́sọ̀ fún wọn náà ọlọ́ọ̀bà alákọ̀ọ́mọ́sí wa ní àbọ̀rìṣà o Ànábì Ibrahim alayhi salatu wassalam àmọ́ sàdúrà lóru ó ní wajnubni wa baniya an na'budal asnam ó ní wọ́lọ́ọ̀bà àtẹ̀mí àtàwọn ọmọ mi léwà jìnnà sí ká máa bá wọn bọ òrìṣà o Ànábì Ibrahim ń bẹ lọ́hùn kọ́lọ́mọ́sọ̀hún di àbọ̀rìṣà níwọ̀ àfà lọ́wọ́ dákẹ́ sísà dákẹ́ tọ́jẹ́ pé nǹkan kan kan ṣẹlẹ̀ ń sìn ní ó mọ́yàn lọ́dọ̀ bàbá olórìṣà tí wọ́n ní ẹ̀sán lọ́ọ̀kan yẹn rí ojú àrùn kan bẹ̀ ẹ̀kànkàn fáyọ̀sì tí ẹlẹ́yàwó sì fáyọ̀sì tó padà sílé tí wọ́n ní mọ̀ pé òun ti kúrò nínú kíni ẹ̀sìn Islam ojúbọ ọlọ́mọdé àbá wọn débẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì an-nifaqu al-akbar òun náà ní kéèyàn máa wọṣọ Islam ìhìn òwe láwà ní onírọ̀gbà kọ́dà ń gbà mí sọ̀kò tó lè má kọjá àkókò ẹ̀sẹ̀ kéèyàn lé mọ́kà lẹ́nu ẹni tá a wí yìí a lè má rí mọ́sálásí jọ̀kọ̀ ìmọ̀ lọ mọ́kà ìmọ̀ lọ múra àmọ́ èyí tó ń yọjú ní ṣọ́ọ̀ṣì pásítọ̀ dàmà àwọn jálàbí ẹlẹ́bọ bàbá ẹlẹ́bọ tí ń gbèrè láàfáà yẹn tóun náà ń lo nǹkan àwọn ẹlẹ́bọ tó lóun fi ń dáwọn yẹn lóhùn wọ́n rí mbẹ́ ó ń ṣe ti bí ó ń ṣe tọ̀hún ó wá wò pé nítorí pé àwọn gbajúmọ̀ nínú ẹ̀sìn we are Muslims wọ́n ní ó kìí ṣe mùsùlùmí o ó dìgbà tó bá yọra lọ́hùn yẹn pátápátá tó wá darapọ̀ mọ́ wa bí pátápátá ìgbà náà lọ́mọ jẹ́ Muslim tó bá ti najú tọ̀hún tó bá ti lọ sọ́hún bóyá òun lọ lè ṣẹ̀sìn pẹ̀lú wọn àbọ̀ òun lọ lè wá ìrànlọ́wọ́ nípa agbára lọ́sọ́dọ̀ wọn faqad kharajta min al-Islam èyí ti kúrò ní Islam kèfèrí ni wọn náà àmọ́ wọ́n ń dàwọ́ pè ní mùnáfìkì torí pé wọ́n yọjú ní ọ̀nà méjèèjì kọ́lọ́mọjà darapọ̀ mọ́ àwọn ẹlẹ́bọ kọ́lọ́mọjà á máa ṣẹbọ ká tó máa ṣe Islam ma Islam ní kọ́lọ́mọjà jà lè máa ṣe ọlọ́mọba Allah ní wa minan nas ń bẹ nínú àwọn èèyàn man yaqulu amanna billah wọ́n máa sọ yí pé àwa gbọ́ Ọlọ́run bá gbọ́ wa bil yawmil akhir agbájọ́ al-qiyamah gbọ́ wa ma hum bí mu'minin Ọlọ́run ní ọ̀rọ̀ nìkan ni wọ́n sọ ìsìláàmù tí wọ́n eré àwọn wọn nìkan lọ́wọ́ Ọlọ́run ní lọ́kàn wọ́n gba nǹkan mi gbọ́ ọmọ ìyá mi wọ́n ní kankan wà nínú ọkàn yẹn kó tó kú o lẹ́yìn la ilaha lẹ́yìn la ilaha lẹ́yìn la ilaha torí pé àbámọ̀ ò ní bámọ́ ọba ti dákẹ́ mo fẹ́ tún ṣe ẹ̀dí padà wá ìyẹn ti kọjá ẹlẹ́ẹ̀kejì an-nifaqu al-akbar igbó ń bẹ láàrin wa yẹn àwọn ọba sábà máa ń ṣe ńlẹ̀ Yorùbá àwọn ọba Yorùbá òun náà ni wọ́n máa yọjú níjọ́ yídì òun náà ni wọ́n máa yọjú níjọ́ ọdún ìṣẹ̀ṣe àwọn olóṣèlú máa ṣe ẹ̀rí tí ó sí fìlà mùsùlùmí ni gọ́fúnà yóò sì lọ lè sí fìlà fún pásítọ̀ yóò lè sí fìlà fún pásítọ̀ ní ṣọ́ọ̀ṣì yóò ní àwọn ti wọlé pásítọ̀ wa gbọ́ wọlé lérí lórúkọ aláàbí lórúkọ kí ni jama lórúkọ Jésù politician yẹn ni ayé ti ta politician yẹn ayé ti ṣe kí ni jama ayé ti ta ipò ọgbẹ́ agbárí kalẹ̀ wọ́n ń ṣàdúrà wọ́n ń pe ọ̀rọ̀ kọ̀rọ̀ sí lérí torí ọ̀rọ̀ kọ̀rọ̀ ní ká máa pé lórúkọ kankan yàtọ̀ lórúkọ Allah bisimilayi làwọn mọ̀ lórúkọ Ọlọ́run Allah mímí sí máa sọ ní ẹ̀wọ̀n àwọn tí ó bá sí Islam tán wà ń bí kí wọ́n máa ṣe farada fún mi nítorí tí ẹgá mọ́ sí wọ̀lú ìwá
kí wọ́n náà kó lè di mùsùlùmí nítorí pé ẹ̀kọ́ ọ̀kọ́ la jàmá ewé lọ falà síra ẹjá máa sọ dodo nítorí tiwa káwa lè dó dédé àti nítorí àwọn tó wà lọ́hùn yẹ káwọn náà lè ṣe kíni kán lè wọlé kọjọ́ tó lọ. ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ọlọ́wọ́n bá ní wọn gbàgbọ́ wa ma hum bi mu'minin wọ́n kàn ń wọṣọ olùgbàgbọ́ ni àyẹ̀mọ́yé àwọn afá tó kú sí di ẹbọ tó jẹ́ pé wọ́n làmìlaka ní ilé ayé wọ́n dẹ̀ produce àwọn ọmọlẹ́kẹ́ rẹpẹtẹ wọ́n ṣe tíra wọ́n mọ̀ wọ́n káàkiri ayé tó sì jẹ́ pé nígbọ̀dọ̀jọ́ alẹ́ kálukú padà mọ̀ pé wa ma hum bi mu'minin ìgbàgbọ́ yẹn ò délẹ̀ wọ́n mọ̀ sọ fáwọn ọmọ pé tó àwọn ńlọrọ̀ ni ó ẹ mójútó àdúrà o kẹ́ẹ̀sì wá gbára kí ni yàtọ̀ láàrin méjèèjì jẹmọ́ agbára kí ni jẹmọ́ ẹ mójútó àdúrà àti kí ni kẹ́ẹ̀sì wá gbára agbára yẹ kí ni wọ́n bẹ̀rẹ̀ ẹbọ ni ọlọ́run bá aláàkọ́ mọ́sí wa mọ̀náfíkì Suratul Baqara ayẹlẹ́ kẹjọ lọ́lọ́run fi ní mọ̀náfíkì oyé ìsìláàmù yẹn ti bàjẹ́ kí kankan wọ́n wa lójú káwá lọ́dọ̀ àwọn tí wọ́n ń wọṣẹ́ ká lọ́dọ̀ àwọn tí wọ́n ṣe kí ni jama àwọn tí wọ́n ń wọṣẹ́ yìí wọ́n sọ fún ayé pé àwọn máa ń tọ́pa mọ́ nínú ayé wa ẹ bá sì wá bí òun náà yìí pé nídò láyé ọ̀parẹ́ yóò lọ wọn mọ̀ ìgbà tó ń lọ travel ọmọ ń béèrè yìí pé ibo lọ́nà Ìbàdàn bí ibo lọ́nà Arárọ̀fún market ń bí ọmọ ń béèrè ajẹ́ pé ọmọ kọ̀kọ̀ àwọn èèyàn ń pè é lórí fóònù òun béèrè pé ta ní bá mi ń sọ̀rọ̀ wọ́n sì wá ń sọ fún ọ yìí pé lágbájá ni ajẹ́ pé ọmọ kọ̀kọ̀ òun dé ló ń béèrè pé ẹ̀dàkùn ta ló wá mi wálé ta ló délé ajẹ́ pé ọmọ kọ̀kọ̀ ẹ̀dàkùn ta ló bá mi rí kọ́kọ́rọ́ mi ẹni tó wọ́n mọ kọ̀kọ̀ kò ní problem mọ́ gbogbo kan ní ọmọ ṣe kíní ní ọmọ rí ìwọ tí ọlọ́lẹ̀ wúṣẹ́ àti bàbá tí ń wúṣẹ́ fún wọn níjọ́ tẹ́ bá ti gbàgbọ́ pé bàbá yẹn máa ń tọ́pamọ́ ìwọ náà ti kú ní Islam torí ká máa ń tọ́pamọ́ yìí ìka tọ́pamọ́ yìí kò sẹ́nì kankan tá a gbọ́dọ̀ gbà pé ó mọ̀ lẹ́yìn Allah nìkan tó bá ti wá gbà pé lómi náà tún mọ̀ yàtọ̀ sí Allah ó ti gbé oúntọ̀ òun sẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ó ti dẹ̀rẹ́bọ̀ Islam yẹn ti bàjẹ́ Ọlọ́run ọba Allah ní alimul ghaibi Ọlọ́run ní ọba Allah nìkan ní alimul ghaibi sẹ́mà pé orúkọ ni alimul ghaibi orúkọ ni nínú tawhid òun náà lè ká gbà pé àwọn orúkọ kan bẹ al-asma wa sifat ìfẹ́ Allah nìkan ní ń jẹ́ bẹ́ẹ̀ ìjọ tó bá ti gbà pé lómi náà ń jẹ́ alimul ghaibi ibùdó lọ à ń lọ́dọ̀ alimul ghaibi ibùdó tí ń bọ̀ à ń bọ̀ látọ̀dọ̀ alimul ghaibi ta ló sọ̀rọ̀ yẹn fún yín alimul ghaibi tí ń bẹ ní Ìbàdàn kan ló sọ fún wa alimul ghaibi kan tí ń bẹ ń lọrin lẹ́kọ̀ọ́ ló sọ fún wa ta ni wọ́n pè ní alimul ghaibi jọ Allah nìkan ní alimul ghaibi tó bá ti tún ní alimul ghaibi míì ẹni tí ó sọ tó pamọ́ tí ó bọ̀ tàmọ́lẹ̀ sínú ayé inú kádàrá rẹ ètò ti ṣẹlẹ̀ àti tí ó ṣẹlẹ̀ wọ́n ní orúkọ Ọlọ́run ọba yẹn ó ti gbé fẹ́lòmíì alimul ghaibi wa shahada Ọlọ́run ọba ní èmi nìkan náà ní jẹ́ alimul ghaibi mọ́ máa kọ̀kọ̀ wa shahada èmi nìkan náà mo sì máa tọ́ hàn síta fata'ala Allahu amma yushriku Ọlọ́run ní mo máa tóbi kọjá kẹ́ẹ̀ tó fẹ́lòmíì kún mi amma yushriku Ọlọ́run mo máa tóbi kọjá kẹ́ẹ̀ tó fẹ́lòmíì kún mi kẹ́ẹ̀ tó máa lọ sọ́dọ̀ ẹnìkan pé òun náà ń jẹ́ alimul ghaibi lọ́nà bá lóhun tóbi oye kọjá kẹ́ tó wá gbà pẹ́lú mi tó ma ìmọ̀ kọ̀kọ̀ Ọlọ́run sọ fún yín pé ìmọ̀ kọ̀kọ̀ yẹn tẹ́ ẹ bá gbà pẹ́lú mi mọ̀ ẹ ti ṣẹ̀ ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ ti ṣẹ̀ yẹn ẹ̀ṣẹ̀ tí mo mú yẹn kú nínú Islam torí pé tawhid bil asma wa sifa òun náà lẹ ti ṣe kí ni òun náà lẹ ti dànù ó ti bàjẹ́ tawhid bil asma wa sifa ti bàjẹ́ Ànábì wa láàmọ́lẹ̀ fún wa ayà tó bọ̀kan Suratul Mu'minun ayà 92
torí ẹ jẹ́ ká máa sọ bí tó wà nítorí àwọn àfáà dakéwú nù àwọn akéwú dakéwúrú òun náà kọ́ lárúbáwá ìyá ọmọ wa ní tí wọn bá ń ma ní ká sọ ìmání àwọn wá ní kóun náà lọ lè wá alọ́lọ́ sọ rọ́ọ̀lù mùmínún àyà 92 pé kò sẹ́ni kankan tó lè báwọn kẹgbẹ́ ń bi kọ́ máa kóun máa ń tọ́pamọ́ àmàlìjà ló máa ń fún wọn ní information o wọ́n ní informant o ọba débẹ̀ nígbà wọ́n ti ń lọ yẹn náà ìwọ́n náà ti dágbére fún Islam àlìjànú rẹ kọ́ máa ṣàlàyé àwọn information rẹ fún ani sílífà lóko yẹn ń jẹ́ Abdul Karim lóko bàbá yẹn ọba dé débẹ̀ yọ̀dẹ̀ làwọn ọlọ́run ní ẹnìkan ọmọ kọ̀kọ̀ kul la ya'lamu man fi samawati wal ardi ghaiba illa Allah ọlọ́run kò sẹ́yìn kan tó máa kọ̀kọ̀ lẹ́yìn ọlọ́run ọwọ́ àsọkọ rẹ oní sílífà Abdul Karim lóko òbí rẹ ń jẹ́ aya bóòlù sì yanjú ẹ pẹ̀lú aya yẹn ọlọ́run lẹ́nìkan kan máa kọ̀kọ̀ ó dẹ̀ sọ kọ̀kọ̀ fún ọ sọlọ ní parọ́ nàbó wallahi kò sẹ́yìn tó máa kọ̀kọ̀ àbẹ̀ ńtọ́lọ́run bá fi mọ̀ àfi kọ̀kọ̀ tọ́lọ́run bá aláàbá fi mọ̀ wá máa ye wọ́n máa tasọ̀ wà lápò àbá tó dúró yẹn àbí wọ́n á ṣe kéwú tó yìn mọ́ bọ̀dé wọn náà yá súnmọ́ mi ẹ̀yẹ́ jájọ ká nígbà tí kàlámà ní pé 10,000 ni lẹ́yìn ìgbà tá a ti mọ̀ mo lè sọ́gbà yẹn ta lọ́lọ́wọ́n bá aláà mójú ta lọ́lọ́wọ́n bá aláà kí ojú rẹ̀ bọ́ kádàrà tó fi wá mọ tó ti ṣẹlẹ̀ àti tí ó ṣẹlẹ̀ àmọ́ àwọn àlùjànnú máa ń fún wọn ní information ní informant àwọn àlùjànnú ní informant wọn tọ́ba ti wá sọ kankan fún ọ èyí tó gbọ́ látọ̀dọ̀ àlùjànnú yuhi ba'dhum ila ba'd zukhrufal qawl ghurura ọlọ́wọ́n bá aláà ní àwọn àlùjànnú máa ń sọ àwọn ọ̀rọ̀ yín sí wọn létí wọ́n sì máa sọ fún yín àlùjànnú tó gbé information lọ ṣé kọ̀kọ̀ ni ẹni yẹn mọ̀ yẹn wọ́n á fún ní information náà ẹ má jẹ́ àárín ìrìnkùnrin o ká má ba jáde kó ní Islam anábì wà láàmúlẹ̀ anábì ní mọ́ ní àtà àrọ́fà anábì ní tẹ́bà lè bá àwọn tí wọ́n ní àwọn ọmọ tí ó pamọ́ àwọn káhìnà ibi tí nǹkan sọnù sí àwọn ọmọ bẹ̀ pásọ̀ dákọ̀wó ó sì gbà á gbọ́ pé ọmọ kọ̀kọ̀ lóòótọ́ ọkà dábà Kùránì ó pàlù Kùránì nírọ́ tóun ní kò sẹ́yìn tó máa kọ̀kọ̀ lẹ́yìn Ọlọ́run tọ́ fàkọ́dí kàfàrà bimanu zila ala Muhammad anabi ni o ti ṣe kèfèrí sal Qur'an ẹni bá ṣe kèfèrí sal Qur'an kí la máa pè kèfèrí ni torí ìgbà tó fẹ́ gbàgbọ́ alimanu billahi malaikati wa kutubihi àbí kò sí kútùbù mẹ́ ẹni tí o bá ti gbà gbọ́ nínú àwọn àríkánù liman mẹ́fẹ̀ẹ̀fà kí la máa pè káfẹ́ èyí ti jáde kó ní Islam kọ́lọ́mọ́sà sọ wa ń bẹ́ o má délé oníyẹ̀pẹ̀ máa o mi wọ́n ti ń wọṣẹ́ tó bá ti mọ̀ pé oní challenge kan ọfẹ́ ta nǹkan kan ọmọ bí ọ̀dà bí ọ̀dà ọfẹ́ fẹ́ yàwó fẹ́ lọ́kọ gbéraka méjì nàró ọ̀dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ bá lọ́wọ́ sálámà tàn yín pé kọ́lọ́wọ́ bá aláàkó fi ọ́ sí kò ń gẹ̀ èyí tó bá da nínú méjèèjì ó ní fẹ́rí kalẹ̀ níwájú Ọlọ́run kọ́lọ́run tó wá sí ọlọ́nà ọfẹ́ travel ẹ̀mí rẹ̀ kan ní kọ́ lọ àbí kọ́ mọ́ lọ ọfẹ́ rajà sígbá àwọn kan ní kọ́ mọ́ tàǹkà báyìí àwọn kan ní kọ́ mọ́ tàǹkà báyìí gbéraka méjì nàró èyí méjì Ọlọ́run fẹ́ fi ọ àbẹ́yẹ méjì ni wọ́n yọjú sọ pé abẹ́ olóbìnrin méjì gbogbo àwọn nǹkan kéèké yìí nílẹ̀ Yorùbá ó ti gba Ìsìlámù lọ́wọ́ àwọn èèyàn ọlọ́mọsá ìṣàánú akọ́lọ́láwá o ẹlẹ́ẹ̀kẹrin man ja'ala bayna wa bayna Allahi wasa'ita gbogbo ẹni tó bá fi nǹkan kan sáàrin wọn àtọ́lọ́hun yad'uhum ó wá ń pè wọ́n wa yas'aluhum shafa'a ó ní kí wọ́n la wọn kí wọ́n gbà wọn àmọ́ kò kí sí Allah ni ó kàn fi ẹni yẹn ó fi sáàrin òun àti Allah ó kàn mú Jìbìrìlù lápẹjúwe wọn pé Jìbìrìlù gbogbo àlọ́lọ́mọ ránṣẹ́ ẹgbẹ́ ó súnmọ́ lọ́ngàn lọ́wọ́ ni ya Jìbìrìlù ya jẹ́bọ́lá ya ìlú Jìbìrìlù ṣàánú mi àbí bẹ́ẹ̀ sì kọ́ àlìjànú ló ṣe kí ni ìlú mú ó láwọn àlìjànú wọ́n wà ní sọ́mà àwọn àlìjànú súnmọ́ lọ́wọ́ ya kashifa ya ìlú ya masika ya ìlú ya fatata ya ìlú ya damdama ya ìlú abóní Ànábì Ìsá ó ní Jésù Olúwa wa Jésù gbà mí ya Rasulallah ya Muhammad wọ́n Muhammad gbà mí ṣàánú mi àwọn abẹ́rẹ̀ bí kí ló dé olóhùn pàpá láwà lókè ó ní àwọn ayé tó ń pè yẹn àwọn náà làwọn tí wọ́n súnmọ́ Ọlọ́run ọba tó ń bá ti ń pè wọ́n lè máa bóhun bọ́lọ̀ ń sọ̀rọ̀ àwọn kìrìsìtẹ́nì sọ gbà pé aláwa tí wọ́n gbà ń gbà náà
Allah ni wọ́n ń pè bàbá lọ́dọ̀ wọn wọ́n ní bàbá ló lè ṣe Jésù ló ṣe ti àmọ́ wá ọ̀yá ó di mélòó bàbá ló lè ṣe bàbá yìí ni wọ́n ní bá ti pé Allah wọ́n wà lókè Jésù ṣe bàbá yìí ṣe Jésù ẹ wá lẹ́sìn yẹn ọ̀dàrú David kọ́ńfọ́ àti ya Sunday tí ń bẹ lọ́jà ọjọ́ ńlọ ẹnìkan náà lọ́dáyé ẹnìkan náà sì lọ́lọ́ òun nìkan náà sì ká máa sìn tá a bá sì fẹ́ gba nǹkan orúkọ rẹ̀ ká máa sí kíni ká máa dá ẹbọ ni kí mọ́tò fabric ká ní Jesus ẹbọ ni Allah lọ́yẹ kó wí ọba tó dá gbogbo nǹkan tóró nìkan ni ojú rẹ̀ tó gbogbo àyè ànábì sáńtẹ́ pé Jesus sìn tó bá wà ń bí sìn kò ní ju bí lọ wọ́n wà nígbẹ̀yìn ayé ọwọ́ ní kó wá là ọkọ̀ wá gbà ọ́ ẹni tí ò rí ọ àmì ẹni tó wà lókè tá à ń gbé ní Allah yìí ya'lamu ma fi samawati wa ma fil ardi gbogbo tí ń bẹ ní sánmà tí ń lọ lérí ilẹ̀ lábẹ́ ilẹ̀ kò sí ìtì ọmọ mbẹ kò sí ìtì orí mbẹ. ẹ̀yin bàbá wa ọlọ́wọ́n bá ní wa ya'buduna min dunillah ọlọ́wọ́n bá ní tí ìṣọ́lọ́ ni wọ́n máa ń lọ́dọ̀ rẹ̀ wọ́n máa sìn wọ́n máa pè é ma la yadurruhum wa la yanfa'uhum àwọn tí wọ́n ń pè tí wọ́n ń dà láàmú yìí wọn ò lè fara ní wọn ò lè sin wọn láǹfààní wa yaqulun haula'i shufa'auna 'inda Allah àwọn tá a bá wá sọ fún wọn yìí pé kí ló dé tẹ̀ ń pe Uzza Láta Manata Hubal gbogbo àwọn yìí èèyàn Ọlọ́run ni wọ́n tọ́lọ́run bá aláàdá Ọlọ́run ló dá wọn wáyé tẹ̀ wá ń pe àwọn yẹn wọ́n wà ní yaqulun èsì tí wọ́n fọ̀ nìyẹn o haula'i shufa'auna 'inda Allah wọ́n ní gbogbo àwọn táwọn ń pè yìí àwọn ni wọ́n súnmọ́ Ọlọ́run ọba táwọn bá ti wá ń pè wọ́n lè bá wọn pe Ọlọ́run àwọn fi ìjọba òkè wọ́n fi ń wé ìjọba ìsàlẹ̀ tá a bá fẹ́ rí president wa lẹ́nìí Bọ́lá Tinubu Ọlọ́run sàlékún àlàáfíà fún bàbá ṣètìmọ̀ láti kíni ọ̀dọ́ rẹ̀ lálọ́ ipe kọ́ bá sọ fún bàbá pé a fẹ́ rí lọ́dẹ̀ pé wọ́n ètò orí ilẹ̀ nìyẹn tó bá ti di ètò inú sánmà ọ̀fẹ́ bọ́lọ̀ sọ̀rọ̀ mọ́ bẹ́ẹ̀ ní kankan sọ̀rọ̀ ipe kọ́ bá bọ́lọ̀ sọ̀rọ̀ mọ́ pé ẹnì kankan kọ́ bá pé Ọlọ́run ètò wọn pè ní gbàgbọ́ nìyẹn níjọ́ tó bá ti wá nìkan míì tí wọ́n náà ń pè ya ṣéhù ìbádàlá ẹ̀yin wòlíì ẹ̀yin bàbá ìyá mi má sùn lọ́rùn bàbá mi ó ní kọ́ má sùn lọ́rùn ó ní kí ọmọ sùn lọ́rùn kó lè bá wọn sọ fọ́lọ́run pé wọ́n yàn oúnjẹ lọ́jà ìyá àwọn má sùn lọ́rùn bàbá àwọn má sùn lọ́rùn nígbà tí wàhálà bá dé ká máa pọ̀fọ̀ ká máa pe àwọn àjẹ́ gbogbo ẹ̀ kankan náà gbogbo ẹ̀ má pe ẹnì kankan lẹ́yìn Allah Ọlọ́run wa ní tàbá sọ fún wọn yín pé àwọn tẹ́ ń pè yí àwọn kan ò lè gbára wọn lé àwọn bèrè tàṣẹ yìí wọ́n wà ní ọ̀yẹ̀kọ̀lónà àwòlá ìṣòfà àwòná ìdàlá wọ́n ní wọ́n bá wà bẹ́ẹ̀ lọ́nìí torí pé a rí pé wọ́n súnmọ́ Ọlọ́run ọba ìdàlá torí pé àwọn súnmọ́ Ọlọ́run tó bá ti fẹ́ sàdúà ya Allah ní kọ́mọ jáde lẹ́nu rẹ̀ ya ṣéwù orí ibu ni o ẹni bá pe ya ṣéwù tàbá sọ fún tí ò bá gbọ́ ipé ya Allah ò là wí wọ́n bá kú kò kú sínú Islam o torí pé ẹni tí ń gbani òun náà lọ́lọ́run lahu da'watul haqqi Ọlọ́run ọba ní ẹ̀rí àdúà láti dáyàn lóhùn gbígbà àdúà Ọlọ́run nìkan ló ní o walladhina yad'una min dunihi gbogbo àwọn tí wọ́n ń pẹ́ ní tí ì sọ Ọlọ́run la yastajibuna lahum bi shay' Ọlọ́run ọba ní àwọn lè dá wọn lóhùn wọn àdẹ̀lẹ̀ fún wọn ní kankan la yastajibu wọn náà sá kéwú istajaba yastajibu istijaba la yastajibuna lahum bi shay' Ọlọ́run ọba ní àwọn lè dáhùn láti fún wọn ní kankan suratu ar-Ra'd aya 11 èyí tí ibi mo dé yìí sí ẹni bá ti ṣe Tìjàníyà yìí ní okun mẹ́ torí kò sí bó ti ṣe ẹ̀sìn yẹn tó ní ya Shehu Ibrahim Gawsun lil wara ya Shehu bá o bó ti rí ẹ̀sìn burúkú yẹn ya Allah làwọn mọ̀ Shehu ti ń tọ̀ tí ń yàgbẹ́ tí ń sùn ọ̀sán àwọn ya Shehu tẹ́bá wá bí yóò rọrọ̀ sọ ọ̀yẹ̀kùlùn kí náà sọ àwòláhí ṣífà àwòná ìdàlá tó ní kò lè yé yín ọtún sọ ìsìlámù dẹ̀ sí tí ó lójú tó mọ́ wọn ní kò lè yé yín báwa ṣe ń pè wọ́n yẹn àwọn ni wọ́n wà níwájú Ọlọ́run àwọn ni wọ́n sì pè wá lọ́dọ̀ Ọlọ́run àwọn ni wọ́n sọ fọ́lọ́run kọ́lọ́run ṣe ń dáhùn fẹ́ fún wa Ọlọ́run làwọn rí lára wọn àwọn òrí wọn ní ẹ̀sìn tó ń ṣe yẹn kò sínú ìsìlámù nínú àwọn kan tó máa ń gba ìsìlámù jẹ́ ni Ọlọ́run bá aláàkọ́ mọ́sá ìlà wa kọ́ ṣàánú wa ẹlẹ́ẹ̀karùn-ún ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa kọ́lọ́mọdé ìsìlámù wọ́n bàjẹ́
asẹ́hìrò adébíyàwí asẹ́hìrò kí ni mo pè é jàmá kí ni mo tún pè é lẹ́ẹ̀kan sí lọ́bẹ̀ kíláàsì làwọn mi asẹ́hìrò asẹ́hìrò òun náà ni magic tí wọ́n ń pè ní oògùn ẹ wá máa fi sí pé ẹbọ kí wọ́n bá da treatment hospital kí wọ́n bá da panadol àti efirin àtàgùnmu kí wọ́n bá da mọ́ra wọn ẹja máa fi ẹbọ ká máa fi indicate ẹ pé oògùn ẹbọ torí tá a bá ní kò sóògùn tí bá wá sọ tí mo kó mi àwọn tí wọ́n ń gbóògùn wá fún yín tí wọ́n bá gbọ́ fáwọn tí wọ́n bá ń ṣe ní o kì í ṣe gbogbo wa o wọ́n máa ní àfáà kan wá sáàrin lọ́jà ó ní òṣogùn ṣé òun kò kí ń lo àgbo ṣé òun ṣé kò kí ń lo àgbómúbà ṣé kò kí ń lọ síbítù ṣé wọ́n yé fún lábẹ́rẹ́ ìdí wọn lọ sínú abẹ́rẹ́ kí ni oògùn sọ fún ẹni yẹn pé ìwọ ti máa ń ṣàkóso béèrè question àṣìhìrò èyí tí máa mú yẹn kún ní Islam náà ni magic òun ni ìdán al-isti'anatu bil jinn ìwá ìrànlọ́wọ́ pẹ̀lú àlìjànú ẹ̀mí táàrí ìkan sì máa yí padà pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run tọ́lọ́run bá fẹ́ yọ́ máa yí padà inú ẹ̀ òun náà dàda àtù òun ni kí èèyàn máa fẹ́ràn ẹni téèyàn kórìíra àbí kéèyàn máa kórìíra ẹni téèyàn fẹ́ràn oògùn tí wọ́n bá ṣe tọ́ba ti jẹ́ oògùn fẹ́ àbó oògùn kórìíra oògùn tá à ń sọ nìyẹn inú ẹ̀ ní awọ́rò wà àbọ̀ wọ́n nǹkan sí sọ́ọ̀bù rẹ àwọn èèyàn mọ̀ nífẹ̀ẹ́ rẹ ẹ̀yọ́nú ayé ẹ̀yọ́nú àgbà gbogbo ẹ̀ pátápátá irinṣẹ́ ṣètọ́n èyí tó ní kò rí mọ́ sọ́ọ̀bù èyí tó ní kò fi kọ́ gbogbo ẹ̀ pátápátá irinṣẹ́ kíní irinṣẹ́ ṣètọ́n àwọn tó ń pè lóògùn oògùn ẹbọ nìyẹn ọlọ́run ọba àlá ọkùnkùn làmọ́lẹ̀ ló kọ̀ra wọn ni wà má yu'allimani min ahadin hatta yaqula innama nahnu fitna fala takfur Haruta àti Maruta àwọn ni wọ́n sàn àwọn dògbólẹ̀ ni wọ́n kó gùn síwájú wọ́n ní gbogbo àtọ́wájú wọn kọjá wájú wọn wọ́n wá sọ fún wọn yí pé innama nahnu fìtínà ni àwọn ológun fala takfur wọ́n mọ́ kún ẹ̀sìn fala takfur wọ́n mọ́ di kèfèrí ìtàgbọ́ ìrìgbẹ́ ẹni tí bá ti ń sóògùn kí ni ó dà yóò di kèfèrí torí wá ìyá kan náà ẹnu rẹ̀ ti ṣe kíní ó ti bàjẹ́ ebi wọ́n lọ sọ bá tó ń kẹrùn pé iyyaka na'budu wọ́n lọ nìkan láàmà sí àníbáwọn ṣẹbọ àníbáwọn sọ̀sà wa iyyaka nasta'in ọ̀dọ̀ rẹ̀ láàmà kún bùkátà wa ọ̀dọ̀ rẹ̀ láàmà wá ìrànlọ́wọ́ wa èyí tó wá lọ́dọ̀ bàbá ológun ẹgbẹ́ lápè ìrànlọ́wọ́ lórí èṣù alájà alájì afá brọ́dà ọjọ́ ń lọ ó lè kú lẹ́ni tó gbóògùn gbọ́ kọ́ wà ní jánnà o ọlọ́run ní wala yuflihu sahirun ọlọ́run bá ní àwọn tí wọ́n ń sóògùn ní jèrè láyé ń bí ká tó kú wọn lè ní jèrè lọ́run torí pé wọ́n wá ìrànlọ́wọ́ lọ sọ́dọ̀ èṣù Ànábì ní laysa minna Ànábì ní kò kí sára wa man sahara aw suhira la gbogbo ẹni tí ń ṣàgùn bàbá ológun yẹn Ànábì ní kò kí sára wa torí ó ti kú ẹnu sílá aw suhira la èèyàn tó lọ lè bá ipẹ́ dákẹ́ bá mi ń sògùn ẹni tó sògùn ló ní àti parí iṣẹ́ rẹ̀ ó wà nílẹ̀ yóò wá gbá rọ̀lẹ́ òun ni Ànábì sọ pé kì í sara wa ẹni tó ṣe kalẹ̀ ẹni tó wá gbà àwòsó ìrànlá ẹni wọ́n ṣe fún tí ń bọ̀ wá gbà ó di mélòó ó di méjì bàbá ológun àtẹni tí lè sógùn Ànábì ni wọ́n ṣe muslim wọ́n ṣe sara wa bó ní ó ti jẹ́ mùsùlùmí ẹni tó fà láàlẹ̀ àgbàdáhùn nígbà tó wọn lọ lè sógùn iṣẹ́ kí làdúrà wa ń ṣe lọ ayé iṣẹ́ kí làdúrà ń ṣe kíní iṣẹ́ kí làdúrà ń ṣe wa qala rabbukum ud'uni astajib lakum ọlọ́wọ́n bá yín ó ní ẹ pè mí ẹ béèrè mi fún yín was'alullaha min fadlihi ọlọ́wọ́n bá ní ẹ béèrè ọlá lọ́wọ́ mi kí n dá yín lọ́lá ẹ béèrè ọlá kí n dá yín lọ́lá ọwọ́ fàdó alẹ́ tọ́wọ́ ti dé sọ́ọ̀bù rẹ̀ láàárọ̀ kí wọ́n ṣe la hawla wala quwwata illa billah wallahi mọ́fọ́lọ́mù búra wallahi ọlọ́run fún búra wallahi ọlọ́run fún búra ọlọ́run sọ lòlò la hawla wala quwwata wallahi aláhùn fún búra
ọba táyé pè jí rẹ̀ táyé pè sigiri táyé búra lérí rọ́ pẹ̀lú ẹ̀ la hawla wala quwwata illa billah. wọ́n wulẹ̀ ká lọ́wọ́ anábì òní àkà máa ṣe iye tí pàdé bá ṣe kí ni tọba ká ìjọ tọba láyè ṣe níwọ̀nba ìjọ tọba láyè púpọ̀ ṣe púpọ̀ la hawla wala quwwata illa billah. wọ́n wà máa fẹ̀mí tẹ̀lé tó wí kí ni tó máa tó wí kò sí tí ó yí padà lọ́jà lẹ́yìn kò lè ságbára tó lè fi yí padà àfi pẹ̀lú agbára ọmọ yá mi wàláhì ọlọ́run sọ dòdó ṣe tó fún ọ ní mi ọmọ ṣe astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa idha ghafara laka rahimaka wa razaqaka. tí ọlọ́run bá ti foríjì ọ ọlọ́run bá máa kí ọ ọlọ́run sá foríjì mi astaghfirullah wa atubu ilayhi. ṣe tó fún ọ ní mi èyí fẹ́ tọ́ bá kí wọ́n máa ka suratul baqara wallahi ọlọ́run bá aláwọ̀ ní ká máa fi iṣẹ́ owó wá ọ káàkiri ọ̀wà ní máa ṣiṣẹ́ bí erin kọ́ ọmọ jẹjẹ lérí o báràkà lọ́wọ́ ṣe kí ni wọ́n máa pọ̀ wọ́n máa mọ̀ ọ́ dàrú wọ́n máa dáṣẹ́ wọ́n máa lóun ṣiṣẹ́ kan lọ́wọ́ wọ́n máa ní ìwọ́n láti fẹ́ gbé fún mo sì wá láwọn ṣiṣẹ́ kan lọ́wọ́ wọ́n ní gbò lọ́ọ́ parí ẹ̀ ìwọ́n la fẹ́ gbé fún jò lọ́ọ́ parí yìí tó ń ṣe lọ́wọ́ àyọ̀mọ̀ tó bí oṣù mẹ́fà nígbà ni wọ́n pè bẹ́ẹ̀ má wá ìgbàlà lòdì èṣù èṣù rẹ̀ wá o àṣetánì inna shaytana lakum aduwwun fattakhidhuhu aduwwa ọlọ́run máa ní ọ̀tá yín lè sùn ọwọ́ gbèsè wá sí ṣọ́ọ̀bù tí ò ní padà sọ náà sí ṣọ́ọ̀bù yẹn nígbà bá pawó rẹpẹtẹ 10 million 50 million tó jọ tán àṣetánì yóò ṣe kankan mọ́mọ́ ẹ lá lọ́ba máa gbé káàkiri ọ̀hún ní gbogbo ọ̀dá ọba ní data ẹ̀ ó tún wá yá sí ó sì wá wọ gbèsè ẹ mọ́ wàá náà lọ́lọ́dẹ sùn gbogbo ẹni tí máa lọ lọ́lọ́gùn èsùn ló lè bá o kì í sàlá o tọ́wọ́ pé aláàbá ni yọ ọkọ̀ lọ́wọ́ múra yóò lè ṣe kíni yóò lè ṣàdúrà ní o tó bá mi lọ́wọ́ ẹ̀ tí o bá sì lówó nínú yàrá rẹ̀ náà ó yẹ ọlọ́run bá láàrin látòkè sẹ́mà ọlọ́run bá kó mọ́sá ìgbàdúrà wa o kó ṣàánú wa ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀yin bàbá wa tẹ̀kítẹ́bùl Qur'ani karim kéèyàn máa pe àlùkùránì rọ́ tọ́ba ti kọ́ àyà kan rẹ̀ nínú Qur'an ọba ti pe àyà kan rọ́ nínú Qur'an ipe àyà yìí èmi ọ̀gbà ó ti wọ́n ní àyà náà lọ gbàgbọ́ tẹ́lẹ̀ alimanu billahi wa malaikati wa kutubihi àbí ó ti gba kútùbù gbọ́ ló fi ní gbàgbọ́ àbígbà tí Jibril wà bá nàbì kí ni ànábì ní kí Jibril lọ fún kọ́ sàlàyé fún ó ní akhbirni anil iman sàlàyé kí ni wọ́n pè ní iman ànábì dẹ́ sàlàyé pé antum mina billahi wa malaikati wa kutubihi ọgbọ́n lọ́wọ́ gbà nàbì gbọ́ màláíkà gbọ́ ọwọ́ àgbà tíra gbọ́ ẹni bá ti wá lóhùn gbọ́ Quran gbọ́ tó bá ti disbelief àyà kan nínú Quran wọ́n ní out of Islam ní pé ní mùsùlùmí mọ́ ó ti jáde kó ní Islam àyà yìí tó dáa tó dùn mọ́ tí oróore ń bẹ̀ àbí walibudna ja'alna lakum min sha'airillah àyà kan tó ní ká máa pa ẹran léyà pé ká máa jẹ àyà yẹn dàbí ọ̀dá àyà tó dùn oyé ìjọba sì ní wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run mo ṣe é léwọ̀ ẹ máa ṣe bísínẹ́sì ẹ má gbowó èlé àròjú ní gbowó èlé yẹn eléyìí tí ń jẹ́ pé yẹn ṣe Islam nìyẹn wa man yakfur billahi wa malaikatihi wa kutubihi ọlọ́run gbogbo ẹni tó bá yẹ ilé ṣe ìgbàgbọ́ sọ́lọ́run àbí màláyíkà àbí kútù tíra tá a sọ kalẹ̀ al-Qur'an wa rusulihi àbáwọn òjíṣẹ́ anábíwá Muhammad wal yawmil akhir èyí lè ọgbàjọ́ al-qiyamah gbọ́mọ́ faqad dalla dalalan ba'ida ọlọ́run bá ní ó ti jáde ẹlẹ́yìn tí ó ti rìn jìnnà kú nínú ẹ̀sìn Islam Suratul Nisa aya 136 ẹlẹ́ẹ̀keje al-istihza'u bi shay'in min dinillah kéèyàn máa fi kankan ṣe yẹ̀yẹ́ nínú ẹ̀sìn ọlọ́run kéèyàn máa fi kankan ṣe yẹ̀yẹ́ nínú ẹ̀sìn ọlọ́run àbáwọn àdéhùn tọ́lọ́run ṣe àbí ìjìyà tọ́lọ́run bá fi kalẹ̀ gbé ní bá ṣe kí wọ́n yóò jìyà àbáwọn ẹ̀san tọ́lọ́run ní àgbà lérí dáadáa kéèyàn ní kò rí bẹ́ẹ̀ àbí kọ́ máa fi dẹ́fẹ̀ àbí kọ́ máa fi súnà nábì sí yẹ̀yẹ́ kéèyàn máa ní súnà kó bú ẹ̀rín kọ́ máa ní àálù súnà kọ́ máa fún wọn sí yẹ̀yẹ́ kó rí ẹni tó nírùngbà kọ́ máa fi sí yẹ̀yẹ́ nítorí bó nírùngbà ẹgbẹ́ tó wá ti fárùngbà yẹn kò ní fi sí yẹ̀yẹ́ mọ́ tọ́ba tó fi rùngbà yẹn lè tó máa fi sí yẹ̀yẹ́ kí là ń gbọ́ yé kì í sẹ́ni gẹ́gẹ́ pásánà ní fi sí yẹ̀yẹ́ kí ní fi sí yẹ̀yẹ́ súnà ó léwo ẹ̀yìn rí ẹlẹ́hà kan máa gbé ibi tí ayé wa lajú dé yìí ó wá dá nǹkan bo gbogbo ara tó báyìí ẹni tí ń rìn ní òhò àtẹni tó dá nǹkan bora ọyẹ tọ́lọmọlúwà bínú àwọn méjèèjì àwọn ẹni tí ń rìn ní òhò ààyò ẹnu sáwọn ọmọ àwọn tí wọ́n kọ́fà là ń ṣe kíni làwọn ń yẹnu sí tó bá jẹ́ pé ẹ̀sìn yẹn ló fi ń ṣe yẹ̀yẹ́ àbí kéèyàn gbé agbada kaná
kó gbóná kó wá ju alukurani sí kó wá ju ẹyẹlé sí kó wá lọ papọ̀ ó lóun fi ń sàṣírí àbí kéèyàn máa fi ẹ̀jẹ̀ haid kéèyàn máa fi kọ́ àyà Quran àwọn afá tó ti gbàfà pẹ̀lẹ́sù tẹ́sù náà ti gbàfà fún wọn ẹ̀jẹ̀ nǹkan oṣù ni wọ́n máa fi hàn tó èyí tí wọ́n náà mú nígbà tó ń lọ kí lọ́mọ tí wọ́n fi fọ́ kí lọ́mọ tí wọ́n fi fọ́ ibi wọn náà lọ òun sóògùn wa ní ìwé jẹjẹkújẹ kí lọ́wọ́ fẹ́ mọ jẹ tí wọ́n béèrè pé kí náà fi ṣe nídìí bẹ́ẹ̀ ọlọ́run wọ́n bí láwa ayá tí wọ́n sún lè kún tún testazihun ọlọ́run bá ní ẹ máa fi èmi ọlọ́run sí yẹ̀yẹ́ o ẹ̀yọ́ máa yá mi arákùnrin kan bẹ lérí íńtánẹ́ẹ̀tì báyìí kí náà ń gbórúkọ rẹ̀ bàbá kí lẹ́ ń gbókò ẹ̀ ms bàbá ó wà lérí íńtánẹ́ẹ̀tì ó mójútó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam láti máa borúkọ ànábì jẹ́ wọ́n wá wádìí rẹ̀ wọ́n ní kò sí Nàìjíríà pé ìlú èbó lọ́wọ́ ìtí ń sọ nípa ànábì mi ò ní sọ àmọ́ ọ̀rọ̀ tí ó dáa ni àwọn adábá ti gbọ́ bọ́yá ti gbọ́ kí wá sóhun nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n mú àyà tàbí ìsìjáde yìí tí ò yé wọn tí wọ́n mọ̀ dẹ̀sìn rú wọ́n mọ̀ wá pe ànábì lórúkọ kókọ wọ́n mọ̀ fà ànábì sí yẹ̀yẹ́ wọ́n mọ̀ fi sínú ànábì sí yẹ̀yẹ́ sallallahu alaihi wasallam àwọn òsì nínú ìsìlámù tẹ́lẹ̀ kò ní já sọ pé ó ti jáde kó nínú ìsìlámù àmọ́ yìí tí ń ṣe yẹn kò sí nǹkan kan tó fẹ́ fi ṣe kò sí àjẹ́ndà kan tó níta yọ pé fẹ́ mú ẹ̀yin tẹ́ wà nínú ìsìlámù kó nínú ìsìlámù ó sì dá mi lójú pé òfin London òfin Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ báyìí òun lẹ́ni tí ń bá ń bú òjíṣẹ́ kan ní àwọn òjíṣẹ́ ẹ̀sìn òfin wọn ni pé kí wọ́n mú kan tì mọ́lé wọ́n gbà pé ẹni tí ń bá ti ń ba orúkọ ànábì kan jẹ́ ó fẹ́ dáwọ́ ọ̀lẹ̀ ogun lọ́fẹ́ ṣe kíni lọ́fẹ́ dálẹ̀ ms bàbá èyí tó ń ṣe yẹ o lè láti bọ̀ tán rí pẹ̀lú ẹ̀ torí pé irọ́ lòun ṣe kíni irọ́ lòun pa Al-Qur'ani tí ò yí ọ àdísì tí ò yí ọ ọlọ́lẹ̀ fàyọ ọwọ́ fi ń borúkọ ànábì Muhammad jẹ́ àmọ́ tó bá dé kí mùsùlùmí kan ní bá ń dánrú ẹ̀wò kò ní ìdíkà bá sọ̀rọ̀ mọ́ ọlọ́run ọba ní ẹni bá ń fa ànábì àtọ́lọ́run sí yẹyẹ abillahi wa ayati wa rasulihi kuntum tastahzi'un la ta'tadhiru ọlọ́run ní ẹ̀ láwùjáre qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí lẹ́yìn ìgbà tí ẹ jẹ́ onígbàgbọ́ tẹ́lẹ̀ gbogbo àwọn èèyàn tí wọ́n ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì yẹn gbogbo tẹ́ máa ti ń sọ fún yín kò sí kankan tí ń ṣe wọ́n tayọ pé ọlọ́run ti dójú tẹ bọ ọlọ́run sì ti ṣe kí ni o ti pa ní adébọrẹ́ àwọn náà wá ń dọ̀rọ̀ wípé ọ̀dà àwọn fẹ́ dá ẹbọ yẹn padà àwọn béèrè pé sáwà tá à ń sin ọba adẹ́dá àwa la kọ̀rẹ́tì ni àbẹ́yìn tẹ́yìn ń sin ẹ̀dá tí wọ́n dá gbogbo wàhálà wọn lérí yín òun náà ni pé bóòlù ẹ̀yin náà lẹ́ẹ̀ṣẹ̀ disbelief bóòlù ẹ̀yin náà lẹ́ẹ̀ṣẹ̀ máa fi ẹ̀sìn ọlọ́run sí yẹ̀yẹ́ tẹ́yìn náà tẹ́wà tara ẹ̀ tẹ́kọ̀ọ́ nínú ẹ̀sìn Islam kọ́lọ́mọjà wọn darapọ̀ mọ́ wọn o ẹlẹ́ẹ̀kẹjọ mudaharatu wal mushrikin wal kafirin wa mu'awanatuhum kéèyàn máa ran àwọn kèfèrí lọ́wọ́ lérí ẹ̀sìn wọn àbí kéèyàn máa kó nǹkan jà fún wọn láti fáìtì muslim ọlọ́run níjà orógun lórílẹ̀‐èdè yìí o gbogbo adájẹ́ mùsùlùmí alọ́ mọ́ṣáláṣí jẹ́ wọ́ọ́rọ́ àwọn kìrìsìtẹ́nì náà ń lọ tiwọn náà wọ́ọ́rọ́ àwọn oníṣẹ̀ṣẹ̀ náà ń ṣe kí ni àwọn náà ń ṣe tiwọn wọ́ọ́rọ́ ó tẹ̀ dégbélẹ̀ kọ̀ọ̀kan àwọn máa ń ṣèdè ìṣèdè ẹ̀dẹ̀ máa ń disturb àwọn tá a rìn àwọn akéṣe ìjọba kan bá sọ fún gbogbo àwọn tí wọ́n ń ṣèdè a lẹ́tọ̀ láti máa ṣèdè nílùú tó jẹ́ pé ẹ̀sìn tí wọ́n sì kò kí ṣe ẹyọ kan àwọn ń lọ yídì àdìẹ nìkan lọ́wọ́ à ń lọ jímà àdìyàn lọ́wọ́ èyí ó sì wá máa ṣe ìṣèdè tẹ́ ẹnìkan àwọn ọmọ lọ́jà ẹnìkan àwọn obìnrin wa kí wọ́n má kọjá ẹni tí wọ́n ń gbé lọ síbítù aláboyún wọ́n nìkan dá padà sílé ẹni tí ń travel America físà tó wà lọ́wọ́ rẹ̀ ó gúnjọ́ méjì wọ́n dá padà lọ́nà airport wọ́n ní wọ́n ń ṣèṣèdè òun tún tàn sílẹ̀ yìí òun náà tún dára wa kò lè lọ lóyìnbó mọ́ ó tún di ní ìjà padà aláàárẹ̀ tí wọ́n ń gbé lọ síbítù oyé wọ́n dá padà sílé ẹni tí ń lọ bí iṣẹ́ rẹ̀ ẹni ó padà pẹ́ ń ṣèṣèdè ìjọba gbọ́dọ̀ mójú tá a rìn yẹn tó bá fẹ́ ṣe justice kọ́dà ìsìlámù sọ pé kọ́ ọmọ lọ lè di ẹnìkan lọ́wọ́ lérí ẹ̀sìn rẹ̀ la ikraha fi din ọlọ́run bá ní mọ́ jẹ́ wọn bá káwá ṣe tiẹ̀ kọ́ tabayyana rushdu minal huda wọ́n ṣàlàyé wípé ọba adẹ́dà lọ́wọ́ ká mọ̀ sí ẹ mọ̀ jà ṣe ẹ̀dá àwọn náà ti gbọ́ ọlọ́run náà òdodo ti kílẹ̀ náà
ọlọ́run ní járí jẹ́ ẹ̀sìn o ọlọ́run ní járí jẹ́ ẹ̀sìn o àìwá bá a mọ̀ kí mùsùlùmí ó ti lẹ́ẹ̀kọ́ kalẹ̀ tí wọ́n mùsùlùmí tó bá ń fún àwọn kèfèrí ní wẹ́pọ̀n àbọ̀ ń fún wọn lówó kan fi fight Islam àbí kan fi fight àwọn mùsùlùmí ìwọ náà ó ti ṣe kíní ó ti jáde kó ní Islam ọlọ́run wa man yatawallahum minkum ọlọ́run gbogbo ẹni tó bá tún yọ́lẹ̀ dà láàrin mùsùlùmí tí wọ́n lè lẹ̀ dí mọ́ wọn tí wọ́n ń fún wọn ní wẹ́pọ̀n àbí wọ́n jẹ́ ń ṣẹ̀sìn wọn àbí ń ràn wọ́n lọ́wọ́ lérí Islam àbí lérí àwọn àfáà fọwọ́ mi nù ọlọ́run òun náà dẹ̀ ó ti dára wọn nìyẹn. ìyá kan jáde ń jóni ó lè mi sọ pé a gbọ́dọ̀ máa dáwó síbi wọ́n ti ń kọ́ ṣọ́ọ̀ṣì a sì gbọ́dọ̀ wà ń bẹ̀ ká máa bá wọn ṣiṣẹ́ ń bẹ̀ ṣé mùsùlùmí làwa mùsùlùmí ò gbọ́dọ̀ máa bá wọn kún wọn lọ́wọ́ lérí kúfúrù gbogbo tí ó bá jẹ́ kúfúrù wà established gbogbo tí ó bá jẹ́ kí kèfèrí kó fẹsẹ̀ múlẹ̀ ìwọ mùsùlùmí ò gbọ́dọ̀ nípa ń bẹ̀ tó o bá gbà lágbọ́ tó o sì mọ̀ túmọ̀ ẹ̀sìn tó ń ṣe kíní ẹ̀sìn tó ń ṣe. wọ́n náà fẹ́ ṣe ọdún àjọbọ àfáwa ní àwọn olówó àwọn òní ṣe o àwọn àfòyín 10 million àwọn ń ṣe òun sponsor àtẹ̀dí ṣe àtẹ̀dí sponsor àwọn mélòó wọ́n jọ ṣe àwọn méjèèjì wọ́n jọ ṣe tó bá ti nípa nínú ẹ̀sìn kan oye wọ́n ní ọkọ̀ chọ́ọ̀chì fún wọn wọ́n ní ọ̀rà lù fún wọn wọ́n ní ọ̀rà piano fún wọn wọ́n ní ọ̀rà aṣọ eégún fún wọn ọmọ ìyá mi ní tó ṣe yẹ ó ti sọ ọ́ dára wọn àfi tó bá máa láà tó ń sìn dájúdájú lókù ọlọ́ni wa man yatawallahum minkum fa innahu minhum ọlọ́ni ìwé tó bá ti lọ lè lẹ̀ dì mọ́ wọn òun náà ti dára wọn ayé al-Qur'an àmọ́ gbogbo àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí ẹja ní generally gbogbo àwọn tí wọ́n kì í ṣe mùsùlùmí Islam pa wá láṣẹ ká máa ràn wọ́n lọ́wọ́ Islam pa wá láṣẹ ká máa fún wọn lóògùn tára wọn bá yá Islam pa wá láṣẹ ká máa bò wọ́n ní nǹkan tí wọ́n bá nídìí ẹ̀ Islam tó ní tẹ́ bá ti rí èso ìmọ́tọ̀tọ̀ láti àní tọ̀ríkì tẹ́ bá ti rí èso àti ìgò lójú ọ̀nà ànábì ní kẹsẹ̀ kíni kẹmú kó ẹ̀dàkùn ṣé mùsùlùmí nìkan ní kọjá lójú ọ̀nà tó bá ti di ọ̀rọ̀ àṣẹ dáadáa mọ́ òun ẹ̀sìn mọ́ afẹ́ ká burúkú lójú ọ̀nà mọ́ òun ẹ̀sìn mọ́ baba Sunday mo ti bá yín ká aṣọ yín wọlé nígbà tó jò ń rọ̀ ǹjẹ́ ń pè ní Islam rẹ̀ ìyá kọ́ńfọ́ èlùbọ́ yín nígbà tó jò fẹ́ rọ̀ mo ti bá yín ká wọlé ǹjẹ́ ń pè ní Islam rẹ̀ èmi ní àwọn níbọ̀ kan tó jẹ́ pé kó tó di pé oyé ọlọ́run padà wá kọ́lé fún kálukú wa tí wọ́n wá ń travel wọ́n wá ní kí àwọn ọmọ yẹn kán wá sùn lọ́dọ̀ wa ẹ̀mí wọn balẹ̀ abẹ́mi wọn balẹ̀ ẹ̀mí balẹ̀ báwọn sì ṣe lásùbá alákàwọn náà lọ́wọ́ pé Allahu Akbar ọlọ́run ló tóbi jù táwọn bá dé padà ní àbá ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ àmójútó wa o ẹjọ́ wà lọ́jà ọwọ́ àti rúbọ̀ ṣẹ̀ṣẹ̀ wọ́n ránjú ó ní àyèmí òní fún lọ́jà wọ́n ní kí lóde òní ẹni tí ò kírun kò kírun ọlọ́run rọ̀jò fún náà kò kírun ọlọ́run fún lálàáfíà kò kírun ọlọ́run fún lọ́mọ kò kírun ọlọ́run bá alágbèéga ìkẹ́ ọlọ́run bẹ lọ́dà rẹ̀ kí lóde tó ní kẹni tọ́lọ́nkẹ́ lẹ́yìn náà bọ́bá wọlọ́run bá olè wá gba Islam bọ́bá sì wọlọ́run bá kò ní gba Islam àmọ́ yóò mọ̀ pé Islam ẹ̀sìn tó ṣe kí ni ẹ̀sìn tó dáa ni àmọ́jọ́ tó bá gbé envelope dé pé owó revival afẹ́ra bọ́ọ̀sì àmọ́ fi kọ́ àwọn èèyàn lọ síbi ìṣòro láwọn fi paná Islam ìlú lẹ́fún alájì ni mo fi ní 10 million alájì yọ wọ̀ná ọmọ wọ̀ná alájì àti gọ́sọ̀ọ̀sì ọwọ̀ná àmọ́ alájì àti ń tọ́jú kìrìsìtẹ́nì oníṣẹ́kíní kò ní wọ̀ná ibolo wọ́wọ́ àdìjánà yàtọ̀ mẹ́ láàrin kìrìsìtẹ́nì àti kìrìsìtẹ́nì yàtọ̀ mẹ́ láàrin disbelief àtàwọn disbelievers a máa ṣe dáadáa sáwọn disbelievers but a ní síra sí disbelief bóun náà ò ṣe ní dìde kó ní ìtókùn ṣe ni pé ẹ̀yà àfà ẹ wá gbọ́ owó ẹ fi tẹ Kùránì ṣé ó tó bẹ̀ kó ṣe ẹ̀ṣẹ́ pásítọ̀ oníbàjá kálukú ọmọ dìfẹ́ ní ẹ̀sìn rẹ̀ àwọn tó bá dọ̀rọ̀ humanity dáadáa ká ṣe dáadáa láàrin ara wa nítorí wọ́n pè ní Islam kọ́ mọ́ bá ṣe ọ̀rọ̀ yìí gbọ́ ni o
pé àfáà ti dé kọ́dà àwọn náà ti lọ wọ́n ní pé a gbọ́dọ̀ ṣe pọ̀ pẹ̀lú mi ò sọ bẹ́ẹ̀ o ọlọ́run kan ò sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé ọmọ dà wá pọ̀ ọ̀rọ̀ ẹbí ọmọ dà wá pọ̀ ọ̀rọ̀ ọjà ọmọ dà wá pọ̀ à ń pàdé ara wa lójú ọ̀nà kọ́dà orí èèyàn ti lọ ayé pásítọ̀ ọmọ lọ báyìí mọ́tò rẹ̀ takú àfọ̀ sọ láwà ní ẹ̀rẹ́kalẹ̀ yóò gbé láwà ní fáwọn ọmọ kéwú yóò bá ti mọ́tò àwọn abẹ́rẹ́ pé ta ló ń bá ti mọ́tò ọmọ ìyá mi nínú èèyàn ni ọmọ ìyá mi nínú èèyàn ìdí ń ṣe ẹ̀sìn ní sàbí kì í ṣẹ̀sìn ẹ̀sìn ní. abúhùnmú àdàmù wàlẹ̀ òmù àwa anásùnmí jí àti tẹ̀mọ̀fẹ́lẹ́ àmúṣàlùn anásùnmí jí àti tẹ̀mọ̀fẹ́lẹ́ àkìfáwọn abúhùnmú àdàmù wàlẹ̀ òmù àwa ẹ̀ àti kọ́ àwọn kọ̀sídà yẹn àti kọ́ ti pẹ́ anásùnmí jí àti tẹ̀mọ̀fẹ́lẹ́ àkìfáwọn ọ̀yẹ́ afáàní gbogbo wa pátápátá ọmọ èèyàn ni wá abúhùnmú àdàmù bàbá gbogbo aládàmà wọlé ń mú àwa ìyá wa sí ní àwa bàbá ti ní kọ́nfọ́n tí ń bọ̀ ọmọ ìyá rẹ̀ lọ́dọ̀ ádámà àti àwa bàbá ti ní sunday tí ń bọ̀ ọmọ ìyá rẹ̀ lọ́dọ̀ ádámà àti àwa ọkọjà fún wọn náà gbọjà ó fún lóúnjẹ wọn náà lè fún ọ àmọ́ tó bá di pé ìṣòro tẹ níyì pásítọ̀ wa ó ní àwọn kankan tí tó máa fún yín kẹ́kàn wọn síbẹ̀ náà ni àwọn onílákùndín inú kún kálukú ọmọ ṣe tiẹ̀ ṣé mo ti balance àbí tọ́ mọ́dọ̀rọ̀ ọdún ti máa lọ adúgbòtẹ́dẹ̀ ọlọ́mọ bàbá okùn méjì péré tí kà okùn méjì péré méjì ẹlẹ́kẹsàn-án bókùtù ṣe ìmí máa jáha bí Rasulu sallallahu alaihi wasallam ó ní kí ẹ̀sìn ọlọ́run ọba tánàbí mú wá bóyá àyàkan àbádìsì kan kó kéèyàn máa bínú sí pé wọn kàn jẹ́ mùsùlùmí ni èmi kórìíra àyà yẹn mo kórìíra àdìsì yẹn hadisi kẹ ní ọgbà hadisi fabi ayi hadithin ba'dahu yu'minun àwọn ọgbà hadisi Al-Qur'an ló kílẹ̀ ọgbà hadisi ọgbà hadisi ọlọ́run ní ká lọ́ọ́ lè kírun jọ jímọ̀ àbí ń gbà dé jímọ̀ ọlọ́run ọ̀sọ̀ yẹra kàtà kì í jímọ̀ ọ̀yá níbo ló ti wá rí rákà méjì yóò wá ní nínú hadisi lọ́wọ́ nínú hadisi ó sì lọ́ọ́ gbà hadisi àdégbé ẹ̀sìn tó ṣe kí ni kò yí ọ ọlọ́run wọlé yàtọ̀ wọ̀ fún bèlè Baitul Atiq ọlọ́run ọba ní àní tábà ti dé kábà báyìí ká ṣe tàwa fún Baitul Atiq àwa débẹ̀ tá a mọ iye tá a fẹ́ ṣe àdìsí ni wọ́n sọ fún wa pé méje làdẹ́bí máa ń ṣe kíní làdẹ́bí a máa ń ṣe tó bá jẹ́ kí wọ́n bá sọ méje ni bóyá 7,000 lọ́ba ṣe kíní ọba kan kú sí kábà ni ẹ bá sọ láàdìsí ẹ bá sọ láàdìsí ó ṣe nígbà àdìsí gbọ́ ẹ̀dá kùtùrù tọ́lọ́wọ́n ọba ọlọ́run ni ẹ má kírun sáwọn kèfèrí la tí wọ́n bá kú kí là ń gbọ́yé ká kírun sí mùsùlùmí la tó kìbíra Allahu Akbar mẹ́rin láṣẹ kí ni tó Allahu Akbar mẹ́rin láṣẹ mẹ́rin nínú àyà wo lọ́wọ́ kò sínú àyà ibo láti rí àdìsí ọwọ́ ni wọ́n gbà àdìsí gbọ́ bó bá ti gbà kankan gbọ́ àbó kórìíra kankan nínú àdìsí ẹsẹ̀ mùsùlùmí mọ́ ẹsẹ̀ ti dàrú nìyẹn èyí ni ànábì lòun tẹ̀lé àmọ́ wọn gba súnà rẹ̀ gbọ́ òun ṣe ṣe pé súnà yẹn òun ṣe àwọn abẹ́rẹ́ pé àmọ́ ìtọ́lọ̀ ní wà tí ó láha wà tí ó Rasul ọlọ́ni ẹ tẹ̀lé mi Quran ẹ sì tẹ̀lé Rasul ẹ tẹ̀lé ànábì ẹ tẹ̀lé hadith agbọ́dọ̀ kórìíra o àyà kan o àyà yẹn ìbáàjẹ́ àyà tí yọ jẹ́ pé ó lágbára lára wa bí àyà yìí máa ń náwó àwọn olówó kórìíra rẹ̀ a sì wá dá ṣiṣẹ́ táwọn wá táwọn wá máa ná owó tá a dá ṣe fáwọn tí wọ́n bá ṣiṣẹ́ lẹ́yìn náà àyà ẹ má fẹ́ yàwó ju ẹyọ kan ẹ má fẹ́ yàwó ju ẹyọ kan lọ fáńkì wọ́n máa tọ́balẹ̀ gómìnà ní ọmọ tí náà wà tó látà àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin bí ó ṣe sáyà yẹn àyẹ̀lómi ti jágàrà báwọn ṣáàṣùfẹ́ tó mẹ́nu débi àyà yìí lè ní kọ́lọ̀mọ́sà ìsọ wa mẹ́ ọlọ́lọ́mọ yìí tọ́ da ní kọ́lọ̀mọ́sà ìsẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa gbogbo àyà tí a bá rí pé àṣẹta pàmbẹ̀ àṣẹ yẹ ọba wa ní ibi tá a fẹ́ ká gbìyànjú ká rọ́jú torí ọlọ́run ní sọ̀n kankan kalẹ̀ àbíkọ́ ní pé torí oríire wa ni kọ́lọ̀wọ̀n ọlá ní kọ́lọ̀mọ́sà sí wa lóríire ọlọ́run ní dhalika bi annahum karihu ma anzalallah ọlọ́run bá ní wọ́n láń gbà sílámù tán wọ́n tún wá ń kórìíra Al-Qur'an tá a sọ kalẹ̀ fún àbátọ̀ àmàlà ọ̀hún lábàbà gbogbo ṣẹ́ wọn jẹ́ wọn ò bá nǹkan kan dọ́dọ̀ ọlọ́mọ torí tán ọlọ́mọ ti ṣe wọ́n bàjẹ́ o ibi ọlọ́run káwọn sàábé kan lọ sójú ogun láì pé ẹ̀mí wọn kọ àbẹ́mí wọn kọ àmọ́ wọ́n lọ ẹ̀mí wọn kọ àyà yẹn
ikú ló ń nọ́mbà wọn lẹ́rú síbẹ̀síbẹ̀ náà wọ́n ṣe kí ni wọ́n lọ àmọ́ ṣe ẹlẹ́kẹ̀wàá al-i'radu an dinillah ar-ridda kéèyàn ṣe ìsìláàmù tẹ́lẹ̀ kó ní òun kírun mọ́ òun gbàwẹ̀ mọ́ òun lọ́mọ́kà mọ́ òun ṣe umura mọ́ gbogbo àwọn ọ̀ràn yẹn islam al-wajibat òun ṣe mọ́ la yata'allamu din òun kéwú mọ́ òun lọ alikọ̀ mọ́ òun lọ lẹ́kṣọ̀ mọ́ ọ̀láyàmúlì bíi ẹ má pè òun mùsùlùmí mọ́ oyè àmọ́ orúkọ tóun jẹ́ yẹn ó sì remain Rashid Fatima lòun ṣe kíni lòun jẹ́ orúkọ yẹn jíkọ́ wọ́n wà bẹ́ẹ̀ àmọ́ gbogbo tó wà nínú ẹ̀sìn wọn ò bá yín ṣe mọ́ àmọ́ orúkọ yẹn ó ti tóun láti fi wà ní Jánnà àwọn àlùfáà ní kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ orúkọ kọ́lọ́n fẹ́ wò kí ni ẹni yẹn ń ṣe kíni kí ló ń ṣe ló ti jẹ́ pé àwọn ẹlẹ́nìkan kú wọ́n ní kò ti ṣe ìsìláàmù mọ́ wọ́n á ní torí pé ọba aládé ni wọ́n dárúkọ orúkọ ìsìláàmù rẹ̀ àwọn sì mọ̀ pé ó ti fi ìsìláàmù lẹ̀ kò kú sí nínú ìsìláàmù náà a gbọ́dọ̀ pé muslim gbà lánìkan pé ẹ lọ sọ́ọ̀ṣẹ́ ní àwọn muslim tó ń gbàgbọ́ ni pé nígbà tó kọ òun sì remain òun sì ń jẹ́ muslim orúkọ kọ́ o níta gbàgbọ́ ní máa ń sọ̀yàn di mùsùlùmí àìgbàgbọ́ mọ́ ní sọ̀yàn di kèfèrí walladhina kafaru amma unziru mu'ridun ọlọ́wọ́n bá ní àwọn kèfèrí gbogbo tọ́lọ́wọ́n bá aláà ní kí wọ́n máa ṣe ní islam wọn làwọn ò ṣe ẹni tí wọ́n ń islam tó náà lọ́wọ́ náà ò ṣe mọ́ kí ló náà dáa òun náà ti di kèfèrí kọ́lọ́wọ́n bá aláà kọ́mọ́ ṣe wá ní kèfèrí o Suratul Aqaf àyà ẹlẹ́kẹta mo wá ní àwọn ìmọ̀ràn bíi mẹ́ta tí mo fẹ́ fún wa sẹ́ni gbogbo ta sọ látàárọ̀ yìí ta ní máa mú yẹn kúrò ní islam wọ́n kankan mẹ́wàá péré ni ojú mẹ́wàá lọ àtúnlẹ̀ máa gbọ́ lọ́dọ̀ àwọn àlùfáà mi ìpè eléyìí náà wọ́n máa mú yẹn kúrò ní islam àmọ́ ẹ béèrè ẹ̀rí o ẹnìkan ò tó bẹ̀ kọ́ yóò yẹn kúrò ní islam ọlọ́run ni ọ yọ oyè tọ́lọ́ ọlọ́run ọba aláà ló ní ẹ̀sìn yẹn ayé ó sì wá àtàdísì yọ wá ṣáà fi mọ̀ pé ẹni yìí ti kúrò ní islam gbogbo tí sọlá tààrọ̀ ni pé mo ayé àtàdísì wa tẹ́mátọ́ mọ́ mi wá fún yín bẹ́ẹ̀ ẹ má pè ya mẹ́wàá ní sásìká ó ju mẹ́wàá lọ alákọ̀ọ́kọ́ àkíyèsí ni àkíyèsí ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ìjẹ́ gbogbo ẹni tí ń ṣe mẹ́wàá ta kàálẹ̀ yìí àti míì náà ti ń sọ yẹn di kèfèrí tí mọ̀ yẹn kó ní islam ìjà lè máa pè ní kèfèrí láì tí ṣàlàyé fún tó bá pè ní kèfèrí láì tí ṣàlàyé fún owó gangan ní káfíìn ànábì tó bá pọ̀ ọmọ yẹn ní kèfèrí pé ọmọ kọ́lá lé akéyà káfíìn ọkọ̀ níbà á bí àdùnmá ànábì yẹn ní bá pọ̀ ọmọ yá rẹ̀ tí èsè kèfèrí òun náà ti di kèfèrí lọ́wọ́ bá ní wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula ọlọ́run ní a ní jẹ ìran kan níyà lérí iṣẹ́ tí wọ́n ń ṣe ó dìgbà tá a bá rán òjíṣẹ́ sí wọn kó ṣàlàyé fún kí là ń gbọ́ yín bẹ́ẹ̀ tó bá ṣàlàyé tán tó bá ní àwọn ọ̀gbọ́ á sì wá jẹ wọ́n ní ìyà wọ́n pẹ̀ nìkan kèfèrí o láì tí mọ́ àyà tàdíìsì fún gẹ́gẹ́ bí mo ṣe sọ yìí ẹnìkan ń ṣe ọ̀kan nínú tí mo kà yìí lọ́jà yìí tó bá pè é kèfèrí láì tí dọ́dọ̀ rẹ̀ kó ṣàlàyé fún ìwọ ló di kèfèrí torí o lè má mà ẹni tí ó máa kì í pè ní kèfèrí alọ lè ba ìkọ́ mọ́tò ló jà ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí tí máa ń yí ọlọ́tún tí ń yí ọlọ́sì tó yáyà kan bẹ tó náà tó mà àdìsí kan bẹ tó náà tó mà lọ́wọ́ pé ìrújú lásán ni fi lára balẹ̀ má ti pè é kèfèrí títí tí ọ̀rọ̀ fi ṣe kíni tọ́rọ̀ fi yé tọ́rọ̀ bá kílẹ̀ àṣetọ́ báyìí lámà ìwọ ló di kèfèrí torí pé ọlọ́run náà níbi sáwọn kèfèrí ni ọyẹ́ kul ya ayyuhal kafiruna la a'budu lẹ́yìn bàtà níbi sàlàyé fún wọn lànàbí ni ya ayyuhal kafirun ẹ̀yin kèfèrí la a'budu ma ta'budun mo sọ fún yín náà tẹ́lẹ̀ ọlọ́run ti wá sọ sí pé èmi ò ní bá yín sí tẹ́ ń ṣe lẹ́yìn náà kọ́mọ jẹ́ ẹni tí ó ṣe mistake ẹni tó ṣe mistake èyàn ó ti wà nínú àwọn kìíní ẹgbẹ́ yẹn tẹ́lẹ̀ ẹ̀yìn làbá sọ̀rọ̀ mọ́sálásí lọ́ba wí kìíní yẹn lọ́ba wí èdè yẹn jáde lẹ́nu táwọn pé èdè yìí àwọn tó ń bẹ nínú awo ni wọ́n máa ń ṣe kíní wọ́n máa ń fọ̀ tẹ́yìn bá ṣe fọ́ báwọn ọ̀rọ̀ tó sọ yẹn ó ti mú jáde àmọ́ nítorí pé ó ti lẹ̀ máa ní ọpọlọ ó ti lẹ̀ máa lẹ́nu kò sí lọ́kàn rẹ̀ nígbà tí ń sọ lẹ́pẹ̀jú ẹ̀kọ́ ní ká máa sọ̀rọ̀ mọ́sálásí pé àwọn èèyàn lọ Mọ́kà lọ́dún ẹ bá rí èrò lọ́bá ní èmi náà wò pàrìpà tó sọ yẹn àwọn kèfèrí náà máa ń sọ àmọ́ kò sí pé ó ní àníyàn pàrìpà ó ti kó nu ayé ẹ̀ ẹnu pé ẹnu rẹ̀ ti ṣe kíní
wọ́n wá gbọ́ lọ́wọ́ ń gbé àwọn kèfèrí ni wọ́n ń kírun bẹ́ẹ̀ kìí ṣe kèfèrí torí pé ó ṣe kí ni mistake ló ṣe kí ni ló ṣe ẹni wọ́n jẹ nípa pé wọ́n ní ìwọ ló ti gbẹ̀sìn pé ó ní lo oògùn owó mọ́ wọ́n lọ́wọ́ ò ní sóògùn owó mọ́ àbí bàbá rẹ̀ wá pé àwọn gìrìpá wọ́n wá fà lẹ́sẹ̀ àwọn kan fà lérí wọ́n á rọ nǹkan sílẹ̀ wọ́n rọ ó sì jẹ́ lóòótọ́ àmọ́ ẹ̀mí rẹ̀ ó ṣe kíní ẹ̀mí rẹ̀ ó símẹ̀ àbígbà tó sùn ni wọ́n fi nǹkan yẹn rálá ẹ̀mí rẹ̀ ó símẹ̀ gbogbo tẹ́ bá jẹ́ èèyàn ń pa láti ṣe ọlọ́run níbí yẹn ìdẹ́yìn bá ṣe pẹ̀lú pé wílílì ó ní ṣe pẹ̀lú ọkàn rẹ̀ olólọ́wọ́n bá aláwọ̀ bí wa ẹni wọ́n bá tí mo wí náà kọ́lọ̀njọ́ sàǹfààní fún ibi tí mo sọ kọ́lọ̀njọ́ sàǹfààní fáwọn àtàgbọ́ gbogbo ìlú Ìbàdàn lápapọ̀ ọlọ́run ní jẹ́ kó tú ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ o ọjà táwa yìí ọjà Arárọ̀mí ọlọ́run ní jẹ́ kó tú o gbogbo ẹ̀yin bàbá bàbá tẹ́ wà lọ́jà ẹ̀yin ìyá lọ́jà ọlọ́run jẹ́ á máa ta o gbogbo àwọn tá a jọ́dọ̀ ọlọ́run jẹ́ ká máa ta o bàbá wa pawó náà ọlọ́run kó lóun sábàbí tá a mọ̀ fi sin ọlọ́run kọ́mọ́ lóun sábàbí tá a mọ̀ fi ṣe ọlọ́run ọlọ́run wọ́n jà á padà sẹ́yìn gbogbo àwọn tọ́lọ́run ti gbéga láàrin wa ọlọ́run mọ́sá àwọn láàánú ẹ̀ ọlọ́run mọ́sá máa gbé wọn ga sí ọlọ́run mọ́sá wọn kalẹ̀ àwọn táwa láàrin táwa náà ti ń pèkì díẹ̀ díẹ̀ ọlọ́run mọ́sá fà wá náà sókè àwọn táwa ṣẹ̀ṣẹ̀ dé táwọn ṣẹ̀ṣẹ̀ ti rojú tu ẹ̀ àbáwá tá a ti wà lókè tẹ́lẹ̀ tá a ti padà sílẹ̀ ọlọ́run mọ́sá fà wá sókè padà ọlá agbára ọlọ́run ọba wa ọlá àánú ọlọ́run ọba wa àwọn ṣàdúrà fún gbogbo àwọn àlùfáà tó ń gbé tó yìí lọ́wọ́ àti gbogbo àwọn bàbá àwọn àfa ọmọ ṣáìkì wa tó ń jòkó tí wọn látàárọ̀ ọlọ́run musa wọlé àánú ẹ̀ ládàá àdúrà ládàá lẹ́kítọ̀ tá a ṣe ọlọ́run musa mọ̀ ní báyìí nìkan kan wa ọlọ́run musa wọlé àánú kọjá mi wọ́n gùn lérí dáadáa ọlọ́run bàálà kọjá láti bọ̀tá dáadáa àti dire àti rúure kọ́lọ́ musa jà sọ̀rẹ́ ọlọ́run jà kó sílẹ̀ Islam wájú alìkìyàmọ̀ kọ́lọ́ gbé wa dìde pẹ̀lú àwọn mùsùlùmí ọlọ́run bàálà kó fi aṣọ àjẹ́nà gbére ọlọ́run mọ̀ fi jà wọná ọlọ́run jà wọná kátó wọ الجنة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا آتيتموهن أجورهن محصنين غير مسافحين ولا متخذي أخدان ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين